Ẹ káàbọ̀ padà sí orí channel mi. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ láàárọ̀ yìí, ọ̀rọ̀ lórí orí Almudir Ajigini, àfáà Ajigini pẹ̀lú Lèmọ́mù Àgbà Yunus Taliat tó fi tan mọ́ ọ̀rọ̀ oyè awuyewuye lórí oyè Lèmọ́mù Àgbà ìlú Ògbómọ̀ṣọ́, tó fi tan mọ́ bàbá wa Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́, bàbá tí ọ̀rọ̀ kàn tí wọ́n fi ọ̀rọ̀ kọ́ wọn lọ́rùn, tó fi dìrọ̀ mọ́ ẹbí Ayílára. Bẹ́ẹ̀ ni mo fẹ́ ká yànnàná, then mo fẹ́ kí àáfàá wa Almudir Ajigini àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ sẹ́yìn nípa oyè Lèmọ́mù Àgbà ìlú Ògbómọ̀ṣọ́, ó ń wù mí kí àáfàá wa Almudir Ajigini kí wọ́n ṣe àtúnṣe tó tọ́ tó pé lórí rẹ̀, kàn dẹ̀ jẹ́ kí Lèmọ́mù Àgbà Yunus Taliat kàn mọ̀ wípé ibi tí wọ́n ti joyè, tí wọ́n ti lọ gbọ̀pá àṣẹ, ni wọ́n ti fi wọ́n joyè. Torí tó yẹ kí n sọ bẹ́ẹ̀ ni wípé tíyàn bá rí òtítọ́ nílẹ̀ tí kò bá rìn, tíyàn bá ròdòdó nílẹ̀ tí kò bá rìn, ẹ rí wípé ẹni tó bá wo ọ̀rọ̀ Mr. Muyideen Àgbàlá Gabriel àti Pastor Àgbàlá Gabriel àti ìyàwó Mr. Muyideen tó fi jọ mọ́rọ̀ bí wọ́n ṣe ranra wọn lọ́wọ́, bó ṣe di pọ́ kan bí àlùfáà Ajigini bó ṣe dá sọ́rọ̀ yẹn, ẹ rí wípé ẹni tó bá fún lọ́rọ̀ yẹn dáadáa, bí wọ́n ṣe dá sọ́rọ̀ yẹn, àwọn kan yìn wọ́n, ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló takò wọ́n, ọ̀pọ̀lọpọ̀ èèyàn gan ló dàbí ẹni pé wọ́n ń bú wọn gan, tí ó dájú pé ká má fi bò. Then kí wọ́n lẹ́tí padà jẹ́ the end ọ̀rọ̀ yẹn, kí ni Mr. Muyideen gangan padà sọ nípa àfáà Ajigini pẹ̀lú àfáà Fọlọ́runṣọ́? Kí ló ní ẹ fẹ́ fò ṣe? Kí ló ní mímú wọn tí wọ́n mú òun sọ́dọ̀, kí ni ó padà túmọ̀ sí? Àǹfààní wo ni wọ́n ń wá lára Mr. Muyideen? Ìlọsíwájú wo, àgbéga wo ni wọ́n ń wá látara Mr. Muyideen? Ipa rere wo ni Mr. Muyideen lérò wípé wọ́n fẹ́ fi òun lò nínú ayé tiwọn, tí padà wá ń sọ ọ̀rọ̀ jáde wípé bọ́rọ̀ ṣe wà yẹn sí ó ti kúrò lọ́dọ̀ wọn? Ìyẹn àkọ́kọ́. Then ó wá ń sọ nísọ wípé wọ́n fẹ́ máa lo òun gẹ́gẹ́ bí ọmọ kéwú. Ẹni tí ń ta fí wọn gan wá ń sọ bí gbàtẹ́ pé wọ́n fẹ́ máa lò fún mídíà, kan máa fi lò láti gbé star tí wọ́n dìde. Ẹ̀wù tọ́rọ̀ padà túmọ̀ sí. Èmi fi wá advice àfáà wa Ajigini Almudir wípé ká má jẹ́ kí ti Lèmọ́mù Àgbà Yunus Taliat náà kó tún rí bẹ́ẹ̀ ń di end. Ẹ wo fọ́nrán yẹn o, wọ́n á bẹ̀rẹ̀ lórúkọ Ọlọ́run Ọba. Ẹ wo fíìmù yìí, tẹ bá wò dáàrin kan ẹ rí fọ́nrán yẹn tá a play rẹ̀ níbẹ̀, tí Mr. Muyideen Àgbàlá Gabriel tó ń fi ẹnu ara rẹ̀ gangan, tí èsì pẹ́ nìkan ló ń bá a sọ, ẹnu ara rẹ̀ gangan ló fi ń sọ jáde wípé wọ́n fẹ́ lo òun fáǹfààní tara wọn ni. Ìyẹn àfáà Ajigini, àfáà Fọlọ́runṣọ́, pé wọ́n fẹ́ lo àwọn àfáà yẹn, wọ́n fẹ́ lo òun fáǹfààní tara wọn ni. Ẹ wá wo ibi tí ọ̀rọ̀ padà túmọ̀ sí. Táwọn dẹ̀ múra kankan gbà yẹn wípé àwọn gbọ́dọ̀ gba ọmọ ìyá àwọn kalẹ̀ tó ti sọnù kó nú ẹ̀sìn Islam, tó wá tún padà, tó mọlé padà, àwọn gbọ́dọ̀ gbà kalẹ̀, tí wọ́n dẹ̀ sì gbésẹ̀ lórí rẹ̀. Ẹ wá wo ibi tí ọ̀rọ̀ tún padà túmọ̀ sí. So lèmi fi ń sí wọn gbẹ́rẹ́ pàkọ́ wípé kí wọ́n yára, kí wọ́n tètè ṣe àtúnṣe lórí ti Lèmọ́mù Àgbà Yunus Taliat, kọ́ má rí bíi ti Mr. Muyideen Àgbàlá Gabriel tó dápà àbùkù ní padà kan at the end of the day. Ẹ wá jẹ́ ká tẹ̀síwájú, a rí fídíò yẹn, ẹ jẹ́ ká wo ohun tó ń lọ, ká wá gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àṣírí tá ò tí ì gbọ́ rí nípa awuyewuye oyè Lèmọ́mù Àgbà, tó tún fi wá tan mọ́ ti àfáà Ajigini, tó fi rọ̀ mọ́ ti Mr. Muyideen Àgbàlá Gabriel. Kí ló bí gbogbo ẹ̀ jáde? Ó yá, ẹ jẹ́ ká lọ. Ẹ káàárọ̀, mo kí gbogbo wa pátápátá káàkiri ilẹ̀ Yorùbá àtàwọn tá a wà ní ẹ̀yìn odi, gbogbo ibikíbi tí Ọlọ́run bá ní kétò yọ bá wa, mo kí wa wípé ẹ káàárọ̀. Mo wá fi àsìkò náà mo fi kí oníkálukú gẹ́gẹ́ bí irú àsìkò tí ẹnìyẹn bá wà ní orílẹ̀-èdè tó wà àbí ìlú tó wà. Mo fa àsìkò náà kí wọn. Tó bá jẹ́ pé ọ̀sán ni mo kí n pé ẹ káàsán, tó bá jẹ́ pé alẹ́ ni mo kí n pé ẹ káalẹ́, tó bá jẹ́ pé ìrọ̀lẹ́ ni mo kí n pé ẹ kúrọ̀lẹ́. Gbogbo ìgbàkígbà tí bá wa jẹ́, mo fa àsìkò náà mo fi kí yín. Àánú Ọlọ́run Ọba, ìkẹ́ Ọlọ́run Ọba kó máa bá gbogbo àwa mùsùlùmí lápapọ̀, kó máa bá gbogbo àwa Yorùbá lápapọ̀. Ọlọ́run kó ṣàánú wa.
kó kẹ́ wa kó má fìyà jẹ wá kó má ṣì wá lọ́nà kó jẹ́ wípé ọjọ́ tí bàbá gọ́ọ̀dù tó ń bá ṣe ìdájọ́ ìyẹn lálìkẹ́ àmọ́ ó jẹ́ wípé gbogbo wa lábẹ́ ìyọ́nú Ọlọ́run pàdé òun làdúrà tí èmi ń gbà. ọ̀rọ̀ ń bẹ láàárọ̀ yìí, ọ̀rọ̀ wà gan láàárọ̀ yìí, ọ̀rọ̀ wà gan o. ọ̀rọ̀ ló dẹ̀ ń wú ọ̀rọ̀ sílẹ̀, ọ̀rọ̀ ni ló ń bí ọ̀rọ̀. wọ́n ní àròkàn ní mú ẹkún àsùndákẹ́ wá, gẹ́gẹ́ bí òwe tẹ́yìn bàbá wa máa ń pa. àròkàn ni ló mú ẹkún àsùndákẹ́ wá. ẹni tó ń sunkún gbogbo gbà, tó ń banújẹ́ gbogbo gbà, àwa rí wípé n ti ń rò lọ́kàn, n ti ń gbéṣẹ́ mi gbogbo gbà yẹn ni ló wá mú tinú rẹ̀ fi ń bàjẹ́, ni ló fà á tí omijé ti fi ń jáde lójú ẹ̀ ní gbogbo gbà. ohun tí wọ́n ń rò lọ́kàn yẹn, ohun tó gbéṣẹ́ mi yẹn, tí ó wá rí ara ẹ̀ gbà nímọ̀ràn, tí kò dẹ̀ rí àwọn ọmọlúwàbí ènìyàn tí wọ́n ní làákàyè, tí wọ́n nímọ̀, tí wọ́n lọ́pọlọ, wọ́n rí gbà nímọ̀ràn, bóyá wọ́n sí láyìíká rẹ̀ ni, bóyá òun ò sí láyìíká wọn ni, bóyá wọ́n rí wọ́n kàn fílẹ̀ wọ́n ń wòran ni, bóyá òun náà ò súnmọ́ wọn débi pé wọ́n gbà nímọ̀ràn. torí ńgbà mí ń bẹ ọmọ tó bá sípá kò níyà rẹ̀ gbé, kọ́ má di pé sí mo bí ọ ni, tí mo ní mo níṣòro ni. ní a fi sọ wípé ẹkún àròkàn ni ló mú ẹkún àsùndákẹ́ wá. ṣé rí lórí ọ̀rọ̀ awuyewuye lè mọ́mú àgbà Ògbómọ̀ṣọ́, ó bí ń tọ́pọ̀ tí ò dáa síta. mo fẹ́ ká gbádùn ọ̀rọ̀ tí mò ń sọ yìí dáadáa o. ọ̀rọ̀ ń bẹ láàárọ̀ yẹn, gbádùn mi gan. mo fẹ́ yànnà náà ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tó jẹ́ wípé mo fẹ́ kó fi clear sí wa wípé àwọn tí wọ́n jẹ́ àáfàá nínú àwa mùsùlùmí àbí kí wọ́n tún ara mú, àbí kí wọ́n tọ́jà wọn fún. kí sí gbogbo àáfàá ni mò ń sọ o, gbogbo àáfàá kọ́ ni ò dáa. àwọn tó dáa wọn fojú hàn gédéǹgbé, àwọn tó kù díẹ̀ káàtó àpá wọn náà dáa, ṣùgbọ́n fẹ́ dàbí ẹni pé àwọn igun tí wọ́n fì sí tí wọ́n dáa yẹn wọ́n fẹ́ lágbára ju igun tí wọ́n ò fì sí tí wọ́n fi dáa lọ. ìyẹn ló mú mi ṣe ètò yìí láti pa àáfàá Ajígini sákèsí. àáfàá Ajígini, Almudir Ajígini, ẹ rí i pé láì ní parọ́, láì ní fòlòlò fọhùn, láì ní pẹ́gàn, àáfàá tí mo dárúkọ yìí wọn kì í ṣe kékeré nínú ayé, wọn kì í ṣe ọmọ kékeré, àgbàlagbà àáfàá ni wọ́n. bí mo dẹ̀ ṣe ń wò wọ́n kàwé dáadáa, wọ́n sì ka kéwú dáadáa, wọ́n nímọ̀ lórí ẹ̀sìn Islam dáadáa. pàápàá jùlọ wọ́n tún ní àwọn ọmọ tí wọ́n ń kọ́ lẹ́kọ̀ọ́, bóyá àwọn ni wọ́n á níbẹ̀ ni o, bóyá wọ́n gbà gẹ́gẹ́ bí olùkọ́ ni o, torí mo ti wò àwọn fọ́nrán wọn lóríṣiríṣi tí wọ́n máa ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn students. ṣé rí ní ilé ayé tá a wà yìí, gẹ́gẹ́ bí mo ti máa ń sọ lọ, èmi ò ń ṣàfáà, mi ò ka kéwú, mi ì mọ̀ rárá, mi ò mọ̀ kéwú, mi ò dẹ̀ mọ̀ túmọ̀ rẹ̀. ṣùgbọ́n ìtẹ́ jẹ́ àfáà, pàápàá jùlọ èmi Abdulrasheed Olúgbọ́n, èmi ní particular, ẹ̀yin lèmi ń wò. kí wá sí èmi nìkan o, ẹ má jẹ́ ká tara wa o, kì í ṣe èmi nìkan ni mò ń wo ẹ̀yin tẹ́ jẹ́ àfáà láti fi ṣàtẹ̀gùn fúnlé ayé. a pọ̀ jàǹtìrẹrẹ lọ́kùnrin, lóbìnrin, lọ́mọdé, lágbà, nílẹ̀ yìí ní lókè òkun. a pọ̀ jàǹtìrẹrẹ tá a mọ̀ kéwú, tá kì í ṣàfáà, tó jẹ́ wípé ọ̀rọ̀ tẹ́ ń sọ jáde fún wa, wáàsí tẹ́ ń ṣe jáde fún wa, gbogbo àwọn ọ̀rọ̀ ìyànjú tẹ́ máa ń gbà wá, ọ̀rọ̀ anabi Muhammad sallallahu alaihi wasallam, ẹni ìkẹ́ni ọ̀lẹ́ ní àpọ́nlé, kíkì àtọ̀là fún ọba anabi Muhammad, àmì àṣẹ. gbogbo ìlànà tẹ́ ń kọ́ wa nípasẹ̀ Islam, gbogbo ìlànà tẹ́ ń kọ́ wa nípasẹ̀ àdéhìtì ní tọ́jọ́ mọ́rọ̀ anabi Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n ṣàkójọ rẹ̀, tó fi mọ́rọ̀ àwọn tírà àwọn àfáà lóríṣiríṣi tẹ́yìn ti kà, tẹ́ wá ń ka àwọn ọ̀rọ̀ yìí jáde láti fi bá wa sọ̀rọ̀, láti fi ṣe lẹ́kṣọ̀ fún wa, tẹ́ ń kà jáde láti fi ṣe wáàsí fún wa, tẹ́ ń kà jáde láti fi jẹ́ wípé ká máa rí àwọn tó dáa mú jáde nínú rẹ̀, ká máa fi lólé ayé wa, ká dẹ̀ máa fi sin Ọlọ́run lọ́nà tọ́tọ́, lọ́nà tó yẹ. ìdí nìyẹn tí èmi fi ń sọ ní gbogbo ìgbà tí mò ń pè yín sákèsí, èmi sì wá ń wo wípé ẹ̀yin tẹ́ ka kéwú, tẹ́ jẹ́ àfáà, tẹ́ jẹ́ bàbá wa nínú ẹ̀sìn Islam, ẹ̀yin ló yẹ kẹ́ máa ṣe wáàsí fúnrú èmi tí mi ò mọ̀ kéwú yìí, fúnra wa tí a mọ̀ kéwú. torí pé kí ni àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan tí ẹ̀ ń gbé, àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan tẹ́ ti gbé sẹ́yìn tèmi ti rí, ń ló mú mi ṣe fọ́nrán fún yín bí ẹ̀ẹ̀mejì bí ẹ̀ẹ̀mẹ́ta láti pè yín sákèsí wípé ẹ má jẹ́ ká tara wa. ẹ̀yin àáfàá kan wà, àwọn àáfàá kan wà, kì í ṣe gbogbo àáfàá ni mò ń sọ, tó jẹ́ wípé wọn ò mọ̀ wípé àwọn míì ń wo àwọn, tó jẹ́ wípé wọn ò ní fura rẹ̀, wọn ò ní lọ́kàn wípé ogunlọ́gọ̀ òbítíbitì èrò ìní ń wo ìwà wọn, ìní ń wò sísí wọn, ìní ń wo bí a ṣe ń jọ́sìn, ìní ń wo gbogbo wáàsí tí wọ́n ń ṣe jáde, gbogbo ọ̀rọ̀ ìyànjú tí wọ́n ń gba gbogbo àwọn mùsùlùmí ní làwa tẹ̀bàtì. sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá mi ò wá fura bẹ́ẹ̀, wọn ò fura, wọn à ṣàkíyèsí àárín yẹn.
bóyá wọ́n dẹ̀ wá ṣàkíyèsí bóyá wọ́n sin tó wù wọ́n ni torí gbà mí máa bẹ èèyàn máa mọ tí ó kángun sí ṣùgbọ́n gbà mí bẹ tí èèyàn wò bíntín bí kò jámọ́ nǹkan kan gbà mí sí wa Ọlọ́run lè fi hàn yàn kéèyàn wò pé ní tí mò ń wò yìí kèsè bíntín o nǹkan ńláńlá ni tó jẹ́ wípé àwọn tó ní làákàyè àwọn tó lọ́gbọ́n àwọn tó nímọ̀ àwọn tó lóye tẹ́ ẹ bá ní wọ́n sọ̀rọ̀ lórí rẹ̀ wọ́n tẹ ìwé ọ̀gá tó báyìí lórí rẹ̀ tá a sì rọgbọ́n kọ́ tá a rí wípé gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ sínú ìwé yẹn gbogbo experiment tí wọ́n pa sínú ìwé yẹn kò sátàdànù kankan bẹ́ẹ̀ kò sírọ̀ kankan bẹ́ẹ̀ gbogbo ẹ̀dá tó bá karú ìwé náà àbí tírà náà tó bá mú tó wà ń bẹ́ẹ̀ lò dandan ni kó ṣoríire nílé ayé gangan dandan ni kó bójú rere Ọlọ́run pàdé dandan ni kó bójú rere àwọn èèyàn gan pàdé ẹ má jẹ́ kí n tàn yín o kì í ṣe gbogbo ọwọ́ èèyàn lèèyàn ti lè dáa kò sí kéèyàn forí ṣe kó fọrùn ṣe kó fi gbogbo owó tó ní kó fi ṣe kó fi gbogbo làákàyè ọgbọ́n tó ní ìmọ̀ tó ní kó fi ṣe àwọn tí ó tẹ́ wọn lọ́rùn yóò tẹ́ wọn lọ́rùn àwọn tí ò ní tẹ́ lọ́rùn kódà kéèyàn para rẹ̀ lẹ̀ báyìí ó tún wòyàn ni pé tí kú mi bá tún wà tó kú mi ká tún wò kò tí ì ṣe kankan lójú wa kì í wá sí yẹn lèmi fi ń sọ̀rọ̀ èmi ń sọ̀rọ̀ ò ń gbé àwọn fọ́nrán yìí jáde láti fi jẹ́ wípé kí fọ́nrán yìí ó wà lọ láéláé gbogbo ẹnikẹ́ni tọ́lọ́run bá ní kó láǹfààní láti wo fídíò mi àná ni kọ́ bá náà mu kọ́ bá òní mu ó sì bá ọ̀la mu àwọn fọ́nrán àníyàn tèmi nìyẹn o èmi ò jà fún fíùs ẹ má jẹ́ ká tara láti sọ tí ń jẹ́ òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní pe fíùs wá wàláhì tàláhì sọ́bìláhì làṣíláhìláhìláwà pẹ̀lú ìgbàgbọ́ tèmi ẹlòmíì ọ̀sán tó dáa rárá 20 million 40 million views ló ní láàrin ọjọ́ kan ẹlòmíì ń sọ nǹkan gidi tó jẹ́ pé kíyàn mẹ́wòó tó wo fídíò rẹ̀ yọ́fẹ̀ lè máa gbàdúrà yọ́fẹ̀ lè wọlé àdúà àìbòlẹ̀ yáfá máa ń pè kó tó di pé yóò rí èèyàn 20 èèyàn márùn-ún wo fídíò rẹ̀ bọ̀kọ́ mọ́ bànújẹ́ ìgbà tí fídíò rẹ̀ máa tà ń bọ̀ wá àsìkò tí ì tó ni wọ́n ì tí ì sí ọjà fún ni wọ́n ì sí ọjà ni ṣe mọ̀ pé gbogbo náà kọ́ là nájà gbà ń bá ti géètì ọjà tí ọ̀sẹ́ nìkan kan ní ọjà gẹ́gẹ́ bí ẹgbà náà lásìkò yẹn rí tó bá di pé wọ́n wá dájọ́ wípé àjọ márùn lọ́jà àìkú kálukọ́ mọ̀ gáyọ̀ garùn wò ó kùjọ́ mẹ́rin ó kù ọ̀túnla ó kù ọ̀la òjò ọjà ti tó ọjà bá tún wá tó náà wọ́n tún lè máa rí tẹ́ntì kọ́kọ́rọ́ ń bẹ lọ́wọ́ rẹ̀ pé àtàlẹ́ kọ́kọ́rọ́ wà lọ́wọ́ rẹ̀ gbọ́bá wá dé yọ̀ wá sí géètì gbọ́bá sí géètì ń kálukọ́ bọ̀ sí lọ́jà wọn mánájà gbogbo nǹkan ló lásìkò tiẹ̀ ṣùgbọ́n tèmi gàba lé lórí tèmi bí ẹsẹ̀ lé lórí ni òtítọ́ àtòdodo òtítọ́ pọ́nbélé òdodo pọ́nbélé tí ó wà lábùlà rárá ó jẹ́ concentrated òtítọ́ àtòdodo pọ́nbélé tí ó wà adulterated ni mo fi sọ pé àwọn fọ́nrán tèmi ń ṣe ọlọ́gbọ́n ló lè yé àwọn ọlọ́gbọ́n ló lè yé o àwọn onímọ̀ ló lè mọ̀ àwọn onímọ̀ ló lè mọ̀ àwọn olóyè lóye o kò lè yáwọn ò mú gọ èèyàn àwọn fọ́nrán tèmi ń ṣe jáde mò ń ṣe torí àná mò ń ṣe torí òní mò ń ṣe torí ọ̀la ni kó jẹ́ wípé gbogbo ìgbà gbogbo àsìkò orílẹ̀-èdè tó bá lè wù kéèyàn wà tó bá gbọ́ èdè mi tàbí tí wọ́n bá ń translate èdè tí wọ́n ń sọ ìsédè ìlú rẹ̀ tí wọ́n ń kà tàbí tí wọ́n ń sọ jáde lédè ìlú tiẹ̀ sẹ́yìn pé ibi technology dé òyìnbó lè ṣe ó sì ń bọ̀ wá bẹ́ẹ̀ ìṣeéṣe kó ti débẹ̀ gan ibi ọmọ tí ì mọ̀ tó yẹ pé bóun ṣe ń ṣe Yorùbá yìí tí wọ́n bá ti gbé sínú application mi language tí wọ́n bá fẹ́ kí n máa sọ jáde ìtumọ̀ ọ̀rọ̀ yẹn ni wọ́n máa gbé jáde ní language tí wọ́n tó máa gbọ́ wọ́n wá rí wípé fọ́nrán tẹ́lẹ̀ yìí ṣe kalẹ̀ yìí kò lè tí láéláé wúlò ni àwọn fọ́nrán yẹn ni mo fi máa ń pa ọ̀pọ̀lọpọ̀ sákèésí pàápàá jùlọ àwọn tẹ́mi kọbi ara sí jù àwọn la síwájú wa mẹ́sìn Islam mo tún wá lè ta sáwọn tó jẹ́ pásítọ̀ náà because aṣíwájú làwọn náà nínú ẹ̀sìn mo lè ta sáwọn tó jẹ́ babaláwo aṣíwájú ni àwọn náà nínú ẹ̀sìn tiwọn dẹ̀ pàápàá jùlọ mo lè ta sáwọn tó jẹ́ bíi lecturers tó jẹ́ pé kì í sí ìlànà ti kéwì ìlànà òwe ni torí wípé aṣíwájú làwọn náà jẹ́ mo bá rí tí wọ́n bá ṣe tó kù díẹ̀ káàtó èmi ó pàkíyèsí wọn sí o wọ́n ní mọ̀ jù mí lọ wọ́n ní everything jù mí lọ ìyẹn ò dífá ò determine tẹ́ bá rí ibi tí èèyàn bá ti ṣẹ̀ṣẹ̀ gbé tàbí ibi tó ti fẹ́ ṣẹ̀ṣẹ̀ gbé tẹ́ bá pa á sákèésí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ àwọn tí ó ṣe táǹkì ọmọ ọ̀dọ̀ rere wà wípé èèyàn lè mọ gbogbo nǹkan tán tẹ́ bá léèyàn mọ̀ wí táǹkì sí gbogbo nǹkan lọ́mọ̀ tẹ́ bá léèyàn mọ kéwú táǹkì sí gbogbo kéwú lọ́mọ̀ tẹ́ bá sì léèyàn èèyàn olódo ni ní tí ọmọ lọ́pọ̀ ju tọ́mọ̀ lọ òun náà sì mọ àwọn nǹkan kéékèèké mo fẹ́ pàkíyèsí Almudir Ajigini bàbá wa àlùfáà ńlá ẹni yẹn ní àpọ́nlé mo gbé yín gẹ́gẹ́ ní ńlá nìyí o nínú ayé nínú mọ̀ ẹni ńlá nìyí ẹ má jẹ́ ká tara wa nínú mọ̀ àwé nínú mọ̀ Al-Qur'an torí mo máa ń wo ìsọ̀rọ̀ yín mo máa ń wo ìgbé ọ̀rọ̀ sílẹ̀ yín mo rí wípé ẹ mọ̀wé ẹ sì mọ kéwú dáadáa ṣùgbọ́n mo fẹ́ pàkíyèsí yín sọ̀rọ̀ kan mo fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ Imam Àgbà Yunus Taliat gangan orí ẹ̀ gangan ló jẹ́ kí n ṣe fídíò yìí torí ẹ̀ gangan ọ̀rọ̀ yẹn bí tó ti relate mọ́rọ̀ tiyín tẹ̀ ti dá sọ̀rọ̀ mo ti ṣe fọ́nrán kan àbí méjì sẹ́yìn but mo fẹ́ fi ọ̀rọ̀ Muyideen mo fẹ́ fi ṣàtẹ̀gùn wá síbẹ̀ ìyẹn Muyideen Àgbàlá Gabriel ẹ rí i pé ọ̀rọ̀ Muyideen ọjà rànran ó ti pẹ́ ńlẹ̀ gan
òdú ni kì í dẹ̀ sáì mọ̀ fólóko fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a wà lórí ayélujára kọ́dà àwọn tí ò sí láyé nínú ayélujára gan-an wọ́n gbọ́ sọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ tàn káàkiri gbogbo àgbáyé. kí mo wá fẹ́ fàyọ nígbà tí Muyideen wà ní street boy tó wà láàrin ìgboro tí ń ta ọjà tí ń mu pàrágà tí ń fagbó tí ń jẹ oríṣiríṣi nǹkan tí ò bára mu tó dẹ̀ hàn lára rẹ̀ tí tóyàn gan mọ̀ wípé tẹ́ bá rí kò sínú pé ká sọ fún yàn òun padà bọ̀ kò sínú pé kí wọ́n sọ fún yàn kò sínú wípé kí yàn sọ̀sẹ̀ gbé lọ fún test láti confam wípé ìgbésí ayé tí Muyideen Àgbàlá Gabriel ń gbé látẹ̀yìnwá lélẹ́yìí ẹni ó bá rí nígbà yẹn nígbà tí Àgbàlá Gabriel pásítọ̀ Àgbàlá Gabriel ẹni ńlá ẹni yẹ ní àpọ́nlé ẹni ẹ̀yẹ nígbà tí wọ́n kọ́kọ́ rí arákùnrin yìí lẹ́gbẹ̀ẹ́ títì ẹni ó bá rí fọ́nrán yẹn tó wo àwòrán bí Mr Muyideen bó ṣe rí mi fi yọ wọ́n Mr Muyideen kò jọ ọmọlúwàbí èèyàn even gan káàchajà tí ó ní òun tà nígbà yẹn ó ń gbìyànjú ajé torí pé kò fẹ́ máa tọrọ jẹ kò dẹ̀ fẹ́ sọ̀lẹ kò dẹ̀ fẹ́ jalè ó jẹ́ ohun tó jẹ́ kí n kọ́kọ́ gba tiẹ̀ because no matter how the condition may be bó ti lè wù kí ipò èèyàn kọ́ wà irú ipò kípò tí ẹ̀dá bá wà ó gbà wípé Ọlọ́run wà ìyẹn àkọ́kọ́ dẹ ọwọ́ ọmọ bá tọ́lọ́run sí fún bó ti lè wù kó kéré tó ó dẹ̀ mú olóhùn gbìyànjú rẹ̀ pé látara rẹ̀ jẹ́ máa wá jíjẹ bí kí máa wá mímu so ẹ̀dá kan ò lè blame ẹ̀ fún iṣẹ́ tó ń ṣe ẹ̀dá kan ò lè blame ẹ̀ bọ́lọ́run bá dẹ̀ ṣe kọ̀rọ̀ ẹ̀dá lẹ̀dá máa rìn o bọ́lọ́run bá ṣe gbé ìrìn àjò ẹ̀dá lẹ̀dá máa rìn ẹ̀dá kan ò gbọ́n jura ẹ̀ lọ ẹ̀dá kan kọ́ ló dẹ̀ dá ara rẹ̀ òun kìlẹ̀ kọ́ ló plan ìrìn àjò ẹ̀ wá látọ̀run Ọlọ́run ló plan ẹ̀ so kò dẹ̀ sí ẹ̀dá tó awúta wà láyé yìí tí ó wù wípé kóhun jẹ́ dédé àbí kóhun tòsí tàbí kóhun má wúlò nínú ayé àwọn tó wù bí òfin bẹ́ẹ̀ pọ̀ so ìgbésí ayé tí Mr Muyideen ti ń gbé bọ̀ látẹ̀yìn láì lówó lọ́wọ́ rẹ̀ gan-an àwọn nǹkan tó tara bọ̀ tí ń ṣe tó dẹ̀ hàn lára ẹ̀ ọ̀tọ̀ ní ká ẹ rí ẹlòmíì kẹ wò wípé ẹni yóò dẹ̀ níyà ń jẹ ọ́ àyà ò jẹ́ ọ́ bí wọ́n lọ ń dá yìí bí wọ́n lọ ṣe rùmúrùmú yìí ẹni tí ń jẹun lójú méjì gan sọ́gbàdùn tó lè ní ẹni tí sẹ́nu ọ́fíìsì inú èsì gan sáwọ̀ rẹ̀ rí báyìí ni ìyá dẹ̀ lè máa jẹ́ gbogbo ìyá lè máa jẹ́ ẹlòmíì dẹ̀ ń bẹ tẹ́rì tínrín lákàwé bàbá wa nílẹ̀ ní ìyẹn ní àpọ́nlé bàbá wa Chief Sani Adé Sani ọmọ aládé níyì tí wọ́n ń kọrin bàbá àgbàlagbà nínú eléré àgbàlagbà nínú olórin bàbá yìí kọjá bẹ́ẹ̀ nínú orin kíkọ wọ́n ti pẹ́ nú ẹ̀ wọ́n bí wọn nú ẹ̀ ni ẹ wo bàbá yìí bí wọ́n ṣe jẹ tán mu tó táníyà jẹ bàbá ni bàbá ọ̀sanra rárá lẹ́gẹ́lẹ́gẹ́ bàbá rí tí ẹ bá ti pẹ́ tó bá dá bàbá mọ̀ dáadáa ayẹ̀ lè mọ̀ pé mílíọ̀nì àbábá ẹ̀ lè mọ̀ pé mílíọ̀nì àbábá o ẹ̀ lè mọ̀ pé inú gbádùn ní bàbá wa tọ́lọ̀ òdẹ̀ ti fi wọ́n sínú òsì so bọ́lá ṣe dá ọ̀dẹ̀ dá oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ bí mo wá ń lọ gangan nísìnyìí pásítọ̀ Àgbàlá Gabriel kìí ṣe pé Muyideen ń ló polówó ara rẹ̀ sí wọn s'Àgbàlá Gabriel kìí ṣe pé àwọn kan ni wọ́n dàrẹ́ẹ̀tì pásítọ̀ Àgbàlá Gabriel sí Mr Muyideen kìí ṣe pé àwọn kan ni wọ́n júwe rẹ̀ ni wọ́n bá lábẹ́lẹ̀ wípé arákùnrin yẹn o ìṣòro ẹ̀ ní o tàbí kò náà ráyàn lábẹ́lẹ̀ wípé kí bàbá yóò lè rí òun rárá Ọlọ́run ló fẹ́ ṣèyanu lórí Mr Muyideen ló ní kí Àgbàlá Gabriel kí wọ́n bá a pàdé ibùn gan mo wo fọ́nà wọn kan tẹ́ ní pé ọ̀tọ̀ níbi ọ̀nà táwọn fẹ́ gbà tẹ́lẹ̀ mo kàn lọ síbi ìkan ni ọ̀tọ̀ níbi tán fẹ́ gbà ọkàn wọn kà tó change ni pé wọ́n gbà bẹ́ẹ̀ mọ́ ibi ni kò gbà bí wọ́n ṣe gbà bẹ́ẹ̀ nìyẹn ní wọ́n ṣe rí nínú hold up èèyàn lórí báyìí wọ́n dẹ́ pé kọ́dà interview tẹ́kọ́ ṣe fún bí wọ́n ṣe bí léèrè àwọn ò bìlífù pọ̀ nọ́mà wọ́n à bìlífù pọ̀ nọ́mà dáadáa nítorí ìtọ́fà tó mú Mr Muyideen sọ̀rọ̀ wípé bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí o mo lè tà yín language yẹn tó bá wù dáadáa mo lè tà yín bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí o mo lè tà yín ẹni tí ọmọ rí tọ́dẹ̀ rí inú káàrin gidi tọ́dẹ̀ rápẹrẹ pé eléyìí ń gbádùn lára rẹ̀ tẹ́nìyẹn wá pè ó níbi tí ó nírú ọ̀rọ̀ tí pásítọ̀ Àgbàlá Gabriel sọ bóyá directly or indirectly tó náà wá fi hàn kó nílà káyẹ má wò pé bóun ṣe wà nú òsì bóun ṣe wà nú yà tí yà á mú òun ṣògbodò yìí ikú bẹ́ẹ̀ ọpọlọ yẹ òsì ọpọlọ wà orí òun pé òun tóun ṣe owó ni òsì kó mú àpẹẹrẹ dáadáa hàn lára òun lẹ́yìn pàápàá jùlọ mọ́jẹ́ káfíbò ìfàkúfà ìmúkúmu ìfínkúfi tínfín gbogbo etí ń ṣe káàkiri àbájẹ̀bú tí ń ta káàkiri yìí ó mú pé káwọ̀ rẹ̀ ó tún bàjẹ́ torí pé ọwọ́ kékeré tí ń rí bàbá Ìjẹ̀bú ní fi ń ta ó sì lóhùn ìsábà jẹ ẹ̀kọ́ kan lòún jẹ ẹ wo àárín yẹn tí bá wá ń jẹ gidi náà sẹ́mi pé yọ hàn nínú ayé ẹ̀ so kó tó di pé pásítọ̀ Àgbàlá Gabriel wá rírí táwọn rí àwọn bá a sọ̀rọ̀ wọ́n júwe ọ̀dọ̀ wọn fún pé kó wá ó lóun máa wá kó wá lẹ́fi á tún lọ bá ibà tí a lọ bá tí a tó pè lẹ́lẹ́kejì lẹ́fi bá a sọ̀rọ̀ lọ́rọ̀ wọ̀ dáwọ́ dẹ̀ jẹ́ kó yé wọn bóun fa nǹkan o òun mú nǹkan ẹni ọba wo fọ́nrán yẹn láti pilẹ̀ ọ̀rọ̀ tí mò ń sọ tí mi bá gbé láti bí mo fi Ànábì Muhammad títóbi ọlọ́mà mo fi ṣèbúra ọ̀rọ̀ tí lè mọ́mọ́ àgbà yìí nù Stalia tí mo fẹ́ sọ gangan ibi tá à ń fàbọ̀ lọ gangan kò ní yé wa rárá kò ní yé wa then àwa tá à wo ọ̀rọ̀ nípa pásítọ̀ Àgbàlá Gabriel àti Mr Muyideen rí ẹ má jẹ́ kọ́kọ́ sẹ́rù bà wá ẹ rí i pé ìdíwé tèmi máa fi yànnà lọ́rọ̀
kódà kẹ́ mọ́ fólú ọ̀rọ̀ yẹn wá láti ilẹ̀ ọ̀rọ̀ Àgbàlá Gabriel ọ̀rọ̀ long story ni bọ̀ bẹ́ẹ̀ ni ó ṣe gbé kalẹ̀ yóò yé yín yéké wípé yes ó ní ìtumọ̀ ẹ̀ dẹ̀ understand ti ń lọ níbi nípa Àgbàlá Gabriel then n tó fi relate ẹ̀ mọ́ àáfàá wa nílẹ̀ ni yìí Almudiru Ajigini n tó fi relate ẹ̀ mọ́ wọn àti àáfàá wa nílẹ̀ ni yìí àáfàá Fọlọ́runṣọ́ n tó fi relate àwọn méjèèjì mọ́ Mr. Muyideen asọ̀rọ̀ débẹ̀ tí ó wà yé wa yékéyéké bàbá Mr. Muyideen kò fira ẹ̀ bò ìwà tí ń wù kò fi bò ọ jẹ́ ẹ̀dá tí mo ṣe wò pé kì í parọ́ ìyẹn lásìkò yẹn torí pé kéèyàn ẹlòmíì tó bá dẹni tó bá fẹ́ ràn lọ́wọ́ tọ́lẹ̀ ti ṣúọ̀ wípé ẹni yìí olùrànlọ́wọ́ ni Ọlọ́run lọ́ràn sóhun ẹlòmíì ọmọ pákéjì ara rẹ̀ láti fi jẹ́ wípé fi hàn ẹnìyẹn kó mọ́ àmọ́ pákéjì ara rẹ̀ láti fi hàn ẹnìyẹn wípé kó mọ́ àwọn ẹ̀dá kan wà tó bá báyàn jà ẹ̀ lè parí ìjà fún wọn mọ mọ ẹnìkan bẹ́ẹ̀ tàbí èèyàn méjì tẹ́ ẹ bá bá wọn jà àbí jà bá wáyé láàrin yín tẹ́ ẹ bá pè wọ́n pé bóyá àwọn ò ní fẹjọ́ sùn irú àwọn tábìlì tí mo sọ àwọn ìfẹjọ́ èèyàn sùn ṣùgbọ́n tẹ́yìn bá tẹ́ ẹni tí ọ̀rọ̀ jọ wà láàrin wọn yẹn tó bá fẹjọ́ sùn tí wọ́n á pè wọ́n wípé lágbájá wá tó àwọn méjì lọ bá wọn wípé nǹkan báyìí lẹ́ni sọ yàtọ̀ sọ tẹ́ni wọ́n wá sọ kalẹ̀ kò ní jẹ́ kẹ́ni tí ó dájọ́ yẹn kọ́ láàgùn yóò wá sọ fún wọn pé bàbá ti sọ fóun wàláhì tàlá bí wà tó ń ṣe rí lòun fẹ́ sọ yìí o interview wá rìpọ́ọ̀tù fún yín yẹn bí wọ́n ṣe ṣàlàyé yìí gangan àwọn gan wọ́n jẹ̀bi bọ̀tẹ̀ mi kàn mú mọ́ra mi sọ̀rọ̀ ní nǹkan báyìí ilẹ̀ ṣe nígbà tẹ́ ṣe nǹkan báyìí fún mi ní nǹkan tẹ́ pé ó yẹ kí wọ́n ka yín mọ́lé ni ká jà gidi ṣùgbọ́n èmi mú mọ́ra níta wàá rò pé mi ò sọ yé mi ò sọ ṣùgbọ́n tí wọ́n ń ṣègbésẹ̀ wípé èèyàn yín lódì sẹ́ni tó bá wá jẹ́ wípé ó parọ́ ńláńlá mọ́yàn tàbí pé ó sọ kankan tí ò da nípa èèyàn tàbí ó wà tí ò da síyàn tó lè pé yóò súnmọ́ nítorí fún àti ìfi súnmọ́ yín ní ìbáyín jà ìwà yín ni kẹ́ ẹ tún sí so ẹ má wulẹ̀ sọ tágbọ́n bá ti sọ ni a ti sọ àti parí rẹ̀ kò le rárá so tèmi ò bá wọn jà rárá àwọn ọjọ́ náà bá ti ní àbí ẹ sì gbé ìgàn bá wọn jà ṣùgbọ́n gbà tẹ́wọ́ àbáyé sí mi tí mo sì rìn súnmọ́ mi so èmi ò ní mọ́ wá wọn lọ bọ̀bá ti sọ jáde sí ti tán bọ̀ kápẹ́ mi gan-an bá tẹ́ bá sọ ni kò ní ìdíkẹ́ dá sí rárá èmi ò lè tó bẹ́ẹ̀ àwọn ẹ̀dá kan wà bẹ́ẹ̀ àwọn ẹ̀dá kan sì wà tẹ́ pé ẹ parí ìjà ń tẹ̀ mẹ́ta ẹ̀mẹ́rin bẹ́ẹ̀ bá ti ń pa náà kan lọ́kọ́ mọ̀ ọdún ẹwà àárín yẹn so Mr. Muyideen ó sọ ọkàn rẹ̀ jáde ó gbé ọkàn rẹ̀ jáde fún àwọn pásọ Àgbàlá Gabriel òun ò wò pé yẹn ńlá ni wọ́n kò sì wò pé wọ́n dúró nídùú wípé wọ́n fẹ́ ṣe ìrànlọ́wọ́ ńlá fóun kó wá pákéjì rọ so gbà tó dẹ̀ débẹ̀ tí pásọ Àgbàlá Gabriel tí wọ́n tẹ́ Mr. Muyideen sátẹ́gùn sáyélujára wípé ẹ wo bàbá yìí o tí ń ṣe nìyí o ntọ́wà lára ẹ̀ nìyí o ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ Ọlọ́run tẹ́jẹ́ lólùfẹ́ Àgbàlá Gabriel tí sì ń wù yín wípé àwọn tí yà ń jẹ ọwọ́ wọn bá tágbára bá fi mọ ká máa gbìyànjú fún wọn láti mú wọn kúrò nínú òṣì tí a mọ̀ púpọ̀ lọ́nba sáyẹ̀nsì ni ètò ọlọ́nba wá sáyẹ̀nsì ẹ̀jẹ̀ pé kàjá gbà bẹ́ẹ̀ ètò bá dẹ́kun díẹ̀ káàtó ká gbà fọlọ́ náà ó tẹ́ Mr. Muyideen sórí ayélujára Mr. Muyideen bá àánú àwọn èèyàn pàdé ó bá àánú Ọlọ́run pàdé àwọn èèyàn dáwọ́jọ ribiti fún wọn kọ́lé fún wọn kọ́ ṣọ́ọ̀bù wọn faná sólà síbẹ̀ tí iná ń tàn bẹ́ẹ̀ iná sólà ń tàn ṣọ́ọ̀bù ń tàn nílé lẹ́yìn ìgbà yẹn ṣọ́ọ̀bù tí a tún sí fún yìí wọ́n tún fi millions of naira rajà síbẹ̀ fún nínú ọgbà yẹn náà ni ló ti rí ìyàwó ló tọ̀ wá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí wọ́n sọ ìyàwó ló wá bá Ọlọ́run kọ́rọ̀ wọn wọ̀ ọ̀rọ̀ wọn sì wọ̀ ó tún sì gbéyàwó fún nínú bẹ̀ wọ́n pa màálù wọ́n ṣe gbogbo ẹ̀ tú àwọn tó jẹ́ olùfẹ́ Ọlọ́run tí wọ́n nífẹ̀ẹ́ Ọlọ́run tí wọ́n gba ìfẹ́ Ọlọ́run nífẹ̀ẹ́ Àgbàlá Gabriel wọ́n ń ṣe gbogbo nǹkan yìí fún ní gbogbo ọ̀nà kọ́lá bẹ́ẹ̀ mi ṣe wò ń gbà yẹn tí kápẹ́ Mr. Muyideen ara rẹ̀ balẹ̀ dáadáa ọjọ́ ìta rẹ̀ ṣẹ́tù dáadáa ta rẹ̀ balẹ̀ yóò ní mọ́tò ní ọgbà yẹn bẹ́ẹ̀ iṣẹ́ rẹ̀ yóò tún tẹ̀síwájú ju bó ṣe wà yẹn lọ wá tó di wípé wọ́n tún padà wọ́n discover wípé àwọn nǹkan tó lóun ò ṣe mọ́ àwọn àwà tó lóun ò wù mọ́ bó sì tó ń yọ àwọn nǹkan yìí ṣe ibi tí wàhálà ti ń dé nìyẹn o nísìnyí àmọ̀ pé ó sòótọ́ wájú náà bá ti nìyẹn nípìnlẹ̀ tí pásítọ̀ Àgbàlá Gabriel rí ó sòtítọ́ ó sòdodo ó lóun ń fà òun ń fín òun mu òfìbò òun tọ́ bàbá jẹ̀bú ẹ wà rí yẹn tí àpótí sòótọ́ bọ̀ tìgbà tó ti wá wọnú tó ti darapọ̀ mọ́ àwọn kìrìsìtẹ́nì wọn fọ́ọ̀sì ẹ̀ náà tó fi jọ́yìn wọn tó fi wọn náà fi di kìrìsìtẹ́nì ó sì rí ìyàwó ń bẹ̀ so n tó ti wá lò fi sílẹ̀ yẹn kí ló ń wá bẹ̀ n tó ti wá lò fi sílẹ̀ yẹn tó ní ò ṣe mọ́ kí wá lórí tó ń yọ ọ ṣe lábẹ́lẹ̀ tó sì sọ publicly wípé o ti kó inú ẹ̀ ìyẹn ló fà á ìyàwó tó ń fẹ́ gangan ìyàwó náà nífẹ̀ẹ́ rẹ̀ torí tí ó bá nífẹ̀ẹ́ rẹ̀ ni kò ní tọ́ wá even gan psychologically bẹ́ẹ̀ mi ṣe wò gan ìmọ̀ ìyàwó yẹn ju ti Muyideen lọ standard ìyàwó ju ti Muyideen lọ bọ̀ nígbà tí wọ́n kọ́kọ́ fẹ́ra àwọn èèyàn rò pé torí owó ni ló fi fẹ́ Muyideen ọ̀gọ̀rọ̀ èèyàn wọ́n rò wípé torí owó ni ló fi fẹ́ Muyideen bọ̀ǹgbà tọ́rọ̀ di ààyè kan làwọn èèyàn wá discover láwọn tó ọmọ obìnrin yẹn ni wọ́n ń sọ life issue obìnrin yẹn gangan wípé lẹ́yìn ìgbà tó ń pẹ̀lú Muyideen jà
nípa pé ìyàwó ń fẹjọ́ sun pásítọ̀ Àgbàlá Gabriel. Pásítọ̀ Àgbàlá Gabriel wá bá Muyideen instead táwọn ò fi ẹnu bá a wí tí wọ́n sì tiẹ̀ dáhùn wípé ó ti kú lọ́mọ kékeré because person above 40 years 40 ọdún ó ti kú lọ́mọ kékeré. And pásítọ̀ Àgbàlá Gabriel bóyá 36 or 37 ni wọ́n pe àwọn wàá da dọ̀bálẹ̀ àwọn ó ṣe àtòrí fún ẹ̀rí pọ̀rọ̀ yẹn wọ́. Then àwọn security wà pẹ̀lú Àgbàlá Gabriel láwọn tó gèdìgbò wọ́n wà lẹ́yìn rẹ̀. So káàtì ẹ̀gbẹ́ kò fẹ́ fara mọ́ gan ìgbà tó bá rí ayé pásítọ̀ Àgbàlá Gabriel tó dúró pẹ̀lú àwọn security gìnàkù tí wọ́n dúró sẹ́yìn rẹ̀ yóò fara mọ́ túláàsì wọ́n wàá máa ṣe ẹgbà fún ọkọ ní dọ̀bálẹ̀ lójú ìyàwó ṣẹ́gbà nìyẹn wọ́. So ibẹ̀ ni Muyideen mú mọ́ra ó wá di pé kò sífẹ̀ẹ́ láàrin òun pẹ̀lú ìyàwó mọ́ wípé wọ́n sì á máa dá mi dọ̀bálẹ̀ tẹ́ máa lù mí lójú ìyàwó mi then kì í ṣe pẹ́yìn lẹ́ ń ṣàdédé wá bá mi kì í ṣe pẹ́yìn lẹ́ ń ṣàdédé rí mi tí mò ń ṣe kì í ṣe pẹ́yìn lẹ́ ká mi mọ́ ibi tí mò ń ṣe. So ní tíyàwó rìpọ́ọ̀tù fún yẹn Mr. Muyideen rí òun ti fẹ́ jà rẹ̀ pé rárá kí ló fariwo báyìí náà torí Ọlọ́run. So òun dìfẹ́ǹdì ara ẹ̀ wípé òun ò ṣe then ìyàwó tẹ́jẹ́ pé wọ́n jọ ń sùn wọ́n jọ ń jí ni ìyàwó ń rí àpẹẹrẹ wípé ó ń jáde lọ gbòòrò ó ń lọ ta bàbá Ìjẹ̀bú then ìgbà tí ìyàwó súnmọ́ tó kù bí ọjọ́ méjì ọjọ́ mẹ́ta tí wọ́n kó màlúù fún Mr. Muyideen wọ́n lè lọ fi ta tẹ́tẹ́ sọ̀rọ̀ pé wọ́n jẹ kọ̀ jẹ wọ́n lé lómi ló tún Mr. Kẹ́hìndé yẹn wà ní Amẹ́ríkà wọ́n lè lọ padà tún sẹ́ndì owó mẹ́ta fi ra màlúù tójú òfin tí wọ́n lọ́jọ́ ìgbéyàwó ẹ̀wà rí yẹn. So lẹ́sìn ìgbésí ayé tí Muyideen wọ́n ń gbé yẹn ńlọ́fà tí pásítọ̀ Àgbàlá Gabriel torí pé wọ́n ti wọ́ra wọ́n ti di ọmọ ìyá àti bàbá níbẹ̀ ọwọ́ tí Àgbàlá Gabriel tóun fi mú ọwọ́ dàbí ẹni pé òun ti sọ di bí ọmọ ọ̀dọ̀ tàbábúrò rẹ̀ ẹni tó fẹ́ kó sórí ilé dandan. tó tàbá gbọ́ ọ̀pọ̀lọpọ̀ aṣọ ni wọ́n ní Àgbàlá Gabriel pásítọ̀ Àgbàlá Gabriel kó fún Mr. Muyideen bàtà oríṣiríṣi nǹkan débi pé wọ́n eyín rẹ̀ tọ́yọ̀ yẹn wọ́n ṣe yín fún lẹ́ẹ̀mejì wọ́n ní àbá 250,000 léyìn kan wọ́n lẹ́ẹ̀mejì ni wọ́n ṣe yín yẹn pé kìnní kọ́kọ́ fún wọn tún ṣe míì fún ẹ̀gẹ́ta ní ẹ̀sìn wọ́n sí ṣọ́ọ̀bù fún gbogbo yẹn làwọn ń wò wípé ṣebó ló ti kúrò nínú òṣì ó ti lọ kúrò nínú ìranù ó ti lọ kúrò nínú wàrí dèrèdè kí ló dé tó ń yọ ọ́ ṣe nítorí wá fa ìjà nìyẹn láàrin pásítọ̀ Àgbàlá Gabriel ìyàwó àti Mr. Muyideen. ọ̀sán kan òru kan ó ní Mr. Muyideen ń lọ sá kúrò nínú ọgbà yẹn ọgbà tí wọ́n ti kọ́lé 2-bedroom flat fún yàn ilé yìí modern house ni kì í ṣe pé lé gbẹ́gbẹ́ kì í ṣe pé wọ́n kàn kọ́lé mọ́kọ́lé ilé tí wọ́n kọ́ tó solid tó dáa tó dẹ̀ fáìn ni tẹ́mi rẹ̀ tọ́jọ́ bẹ́ẹ̀ náà ní ṣọ́ọ̀bù náà bẹ́ẹ̀ ní ṣọ́ọ̀bù then wọ́n ra generator síbẹ̀ solar wà ń bẹ̀ wọ́n tún sí ṣọ́ọ̀bù fún millions of naira iná fi sí ṣọ́ọ̀bù ẹwà rí yẹn so bó ṣe lọ́kàn sákàn òru kan tí wọ́n ò rí mọ́nú lé nìyẹn wọ́n à rí mọ́nú ọgbà the next thing tí wọ́n rí ni wípé wọ́n rí Mr. Muyideen nínú ọjà Bódìjà tó ru apẹ̀rẹ̀ tó ti lọ gba tiré tí a fi ń gbàrú tí wọ́n rí pé ń gbàrú nínú ọjà Bódìjà wọ́n post ẹ̀ jáde pósì tí wọ́n pósì jáde yìí iná fa pàtàkátà sáré gbolo pé ayé Mr. Muyideen ti change ẹni tí wọ́n kọ́ odidi ilé fún tó ti di landlord ẹni tí wọ́n sí ṣọ́ọ̀bù fún tó ti di landlord ẹni tí wọ́n fa iná síbẹ̀ tí wọ́n fa sólà síbẹ̀ fọ́nà méjèèjì generator bẹ́ẹ̀ tó ti di landlord pàápàá jùlọ tó ti níyàwó nù bẹ̀ tí a ti jọ ń gbé tí gbàgbé wọn ti dùn ojú tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tá a fi ń wò tá a gbé pẹ̀lú wọn tá a fi ń wò ní ẹ̀ pé àárín wọn dùn ṣùgbọ́n Muyideen ti ń gbé bẹ́ẹ̀ ó ní ìtì ń bẹ lẹ́yìn ẹ̀fà ojú èjì lọ wípé bẹ́ẹ̀ tó ń gbé bẹ́ẹ̀ tó ń gbé bẹ́ẹ̀ yẹn ọlẹ́rú lòun ṣe ó ní ẹrú lòun ṣe òun ò ní freedom of movement kóun lè lọ ibi tó wù òun lásìkò tó wù òun kóun ó padà lásìkò tó wù òun dẹ̀ ṣé kò rí tẹ́lẹ̀ nígbà wọn fi pè é kó tó di pọ́ kọrùn bọ́ sọ jẹ́ ká ṣàkíyèsí àwọn kankan yìí ẹni tó dúró ń do wípé òun ran ẹ̀dá lọ́wọ́ ẹni tó dúró dò pé òun ran yàn lọ́wọ́ tóun ran ẹ̀dá lọ́wọ́ ó gbọ́dọ̀ ṣe pẹ̀lú inú kan ọkàn kan ó ṣe torí Ọlọ́run ọba ó ṣe torí Jésù tágbọ́n mùsùlùmí ni kó ṣe nítorí Ọlọ́run kó ṣe nítorí Ànábì Muhammad sallallahu alaihi wasallam tó bá jẹ́ pé oníṣẹ̀ṣe ni kó ṣe nítorí Ọ̀rúnmìlà kó ṣe nítorí ọdún tó torí Elédùmarè ìyẹn ni wípé tó bá so oore yẹn tán kò ní jókòó tì tó bá ṣe oore yẹn tán kò ní fi fún ẹni tó ṣe fún lọ́rùn ṣùgbọ́n nevertheless ẹni tó rí yàn lẹ́gbẹ̀ẹ́ títì tó héyàn gẹ́gẹ́ bí ọgbọ́n ọmọdé tèmi kàkà tí Muyideen fi jáde lọ síta yẹn tó bá jẹ́ pé mi ni irú rẹ̀ bá ṣẹlẹ̀ sí èmi ò ní jáde lọ then gbà tó ti di pé ìyàwó ń rìpọ́ọ̀tù mi pé mo ń ṣe yẹn èmi gẹ́gẹ́ ó ti lọ yọ sí pásítọ̀ Àgbàlá Gabriel fúnra mi one on one tá a jókòólẹ̀ tá a sọ̀rọ̀ tí màá fi inú mi hàn wá ìtí ń ṣẹlẹ̀ nìyí tó bá pẹ́ lóòótọ́ mi ò kí ń ṣe tíyàwó ń lo ìdí kàbí kejì tí fi ń rìpọ́ọ̀tù mi fáwọn pásítọ̀ Àgbàlá Gabriel bóyá kán máa fi fìyà jẹ mí ni o bóyá kán fi lé mi kúrò ní ọgbà ni o bóyá kánú ọgbà ó fi sú mi kí n fi kúrò ń bẹ̀ ni ìyàwó yẹn lọ́mọ àníyàn yẹn lọ́mẹ̀rọ ọkàn rẹ̀ èmi wà jẹ́ kí pásítọ̀ Àgbàlá Gabriel kọ́ mọ èmi tèmi látòkè dílẹ̀ tí mo wá rí i pé wà yẹn ò change ìwà sọ fún wa wípé mo fẹ́ ṣègbésẹ̀ képe ń sápò mbẹ́ bọ́ tí Mr. Muyideen òun sápò mbẹ́ lọ́sàn-án òru kan ni ó dẹ̀ bọ́ sí Bódìjà ó gbé tirẹ̀ àpèrè àrù lórí
táwọn èèyàn tó padà ń discover yìí pé kọ́ gbàárù pé àwọn kan ló plan ẹ̀ fún láti fi bà pásítọ̀ Àgbàlá Gabriel lórúkọ jẹ́ ẹ wo nǹkan. ẹ wá wo àárín yẹn níbi jíjáde yẹn gangan tó jáde kúrò nínú ọgbà ìtọ́jẹ́ kí n tọ òpó yẹn wá. ẹ̀yin tẹ́ ẹ̀ bá gbọ́ story nípa pásítọ̀ Àgbàlá Gabriel àti Mr. Muyideen àti ìyàwó rẹ̀ àti ilé tí wọ́n kọ́ fún àtàwọn security àtàwọn tó dìrọ̀ mọ́ tí wọ́n bá bẹ́ sórí ọ̀rọ̀ lókèlókè ọ̀rọ̀ yìí ò ní yé wa rárá. ìyẹn nípa ti Lèmọ́mù Àgbà Yunus Taliat àti àáfàá Ajígini tẹ̀ ń wo picture wọn lókè yẹn kò ní yé yín rárá. ní tí mo dẹ̀ fẹ́ tọ́ àwọn tí mo fẹ́ gbé jáde afẹ́ dàbí ẹni pé mò ń ṣe kéta lórí rẹ ni mò ń lo bahas mind sí àáfàá Ajígini tàbí Almudiru Ajígini àbí Lèmọ́mù Àgbà Yunus Taliat wípé mi ì fẹ́ràn wọn ni mò ń ṣàbòsí wọn ni ètò túmọ̀ sí nìyẹn ló jẹ́ kí n gbé ọ̀rọ̀ láti bẹ̀ yẹn pàápàá jùlọ àwọn tọ́lá ń fún lórí ọ̀fẹ́ láti pé wọ́n fọ́lọ̀ ọ̀rọ̀ Muyideen sẹ́yìn wọ́n mọ ìpìlẹ̀ rẹ̀ wọ́n wá rí i pé gbogbo tí mo sọ lẹ̀ yìí kò sí ọ̀rọ̀ kankan bẹ́ẹ̀ kódà mi ì sọ tán àwọn tó pàtàkì kọ̀ọ̀kan ni mo gbé jáde so that ọwọ́ gbígbọ́ tá a gbọ́ yìí ọ̀wọ́n tí mo sọ jáde yìí pẹ̀lú làákàyè oníkálukú agbọ́dọ̀ tí assimilate ẹ̀ka rọ̀ ọkún kọjá wípé àbọ̀rọ̀ lásán fún ọmọlúwàbí ó ti dénú rẹ̀ ó ti dódídí. ìyẹn ni ti ọ̀nà tí mo tọ̀ wá yẹn tó fi di pé Muyideen jáde kúrò nínú ọgbà ọjà sínú Bódìjà. inú Bódìjà tó wá já sí yẹn kò dúró síbẹ̀ yẹn o kò dúró síbẹ̀ yẹn lára abẹ náà wọn láwọn kan ti tó pé bàbá wa Kúnlé Hamzat àgbà sọ̀rọ̀sọ̀rọ̀ nílẹ̀ ní iye ní àpọ́nlé táwọn ń sin kọ́kọ́rọ́ alátẹ gbẹnu sí Mike ibẹ̀ wọ́n ti pè wọ́n láti ibẹ̀ wọ́n ní bàbá ti lọ ọbẹ̀ tán lọ gbé Muyideen ti rán yẹn lọ́bẹ̀ kápá àwọn kan ni wọ́n gbé Mr. Muyideen lọ́bẹ̀ àárín yẹn ò clear dáadáa bọ̀ ká má fà lọ ká má fà gùn Mr. Muyideen wọnú kọ́kọ́rọ́ alátẹ ó dúró pẹ̀lú bàbá wa Kúnlé Hamzat tí wọ́n fọ̀rọ̀ ṣe ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò wípé kí ló ṣẹlẹ̀ kí ló mú ọ tó fi kúrò nínú Àgbàlá Gabriel kí ni tó rí lọ́bẹ̀ tó fi warú sọ́wọ́ tó fi di pé tó wá bọ́ sọ́jà ń lọ gbàárù tó kìkì tó fi kàn ẹ wò àárín yẹn ibi tí pásítọ̀ Àgbàlá Gabriel bá a dé fún ẹ ọ̀pọ̀lọpọ̀ oore tọ́pọ̀lọpọ̀ ń garun wò òṣì pọ̀ níta ìyà pọ̀ níta lórílẹ̀‐èdè táwa yìí àwọn ìjọba wa ó níbi tí wọ́n ṣe mọ́ ibi tó yẹ kí wọ́n ṣe dé wọn ò ṣe dé bẹ́ẹ̀ gbogbo àdéhùn tí wọ́n ń ṣe fún àwọn òmùṣẹ́ tara wọn nìkan ni wọ́n mọ̀ nítorí wọ́n bá mú ìjọ kan tàbí èèyàn kan tó fi dìde tó wu ẹnìkan sọ̀sùn kì í tó wá sẹ́ni yẹn nìkan oríṣiríṣi èèyàn ló kó Àgbàlá Gabriel àwọn tó lóyún àwọn tó bímọ àwọn tó ní àìsàn kan sí kejì wọ́n pọ̀ wọn ò níye kò sí ròyìn tí wọ́n ń lọ síbẹ̀ pé kó gbé àwọn sáyé káwọn ará ipò lè sànú àwọn ẹ má jẹ́ ká fa ọ̀rọ̀ gùn tá a bá ti gbọ́rọ̀ nípa bàbá Sule Suebebe ó ti dolóògbé sí kọ́lọ́ kọ́fọ̀rún ké bàbá yìí pásítọ̀ Àgbàlá Gabriel ni wọ́n lọ gbé nílùú rẹ̀ tí wọ́n láwọn kan ránṣẹ́ sí pásítọ̀ Àgbàlá Gabriel wọ́n ti pé bàbá yẹn gangan ló ránṣẹ́ sí Àgbàlá Gabriel pé kó wá ṣàánú òun bàbá yìí ti di skeleton nínú ilé tó fi di pé wọ́n ní gbogbo àwọn fámìlì ògbà ọ̀pọ̀lọpọ̀ àwọn ti àbándọ̀ rẹ̀ sínú ilé gẹ́gẹ́ bá a sì gbọ́ káwọn wa tara wa pásítọ̀ Àgbàlá Gabriel lọ gbé ẹ wo itú ribiribi tọ́pa lórí bàbá yìí the same thing bó ṣe ṣe fún Mr. Muyideen ló sì gba ìrànlọ́wọ́ fún bàbá Sule Suebebe tó kọ́lé fún bàbá Sule Suebebe náà bẹ́ẹ̀ modern house wọ́n ra wheelchair fún bàbá wọ́n gba doctor fún bàbá lẹ́yìn ọ̀rẹ́ yẹn wọ́n padà tó gbé bàbá lọ sí hospital láti lọ sọ operation sí àmàpọ̀lọ́ ló lẹ̀mí kéèyàn sọ operation kó rú iye kó rú la Ọlọ́run ló ní kéèyàn sọ operation kó má rú la Ọlọ́run ló ní bẹ́ẹ̀ yóò ti sọ operation kankan náà Ọlọ́run bá lè yọ ọ̀pẹ̀ láyé ọ̀pẹ̀ láyé bẹ́ẹ̀ yóò ti sẹ́nà tọ́lọ́run bá lè yọ tètè kú yẹn tètè kú ìyẹn ọwọ́ Ọlọ́run ló wà ìgbìyànjú dẹ̀ lẹ̀dá ń gbìyànjú ẹ̀dá tó bá wá gbìyànjú tó bá já síre ẹ jẹ́ ká yìn ẹ̀dá tó bá tó gbìyànjú at the same time tó bá já síbi nídàkejì àlébù o because nínú ibi ire wà mẹ́ nínú ibi wà mẹ́ àlébù ẹni bẹ́ẹ̀ because àníyàn rere lóní ẹni tó bá fi lè gba dókítà fún yàn tó kọ́lé fún yàn tó gba owó bìtìbìtì fún yàn tó fi ń tọ́jú èèyàn pàápàá jùlọ tó tún wá gba àwọn nọ́ọ̀sì tó dáńtọ́ àwọn abiyamọ nọ́ọ̀sì tí wọ́n mọ ìtọ́jú ọmọ kékeré jòjò ló ṣe tí mò ń sọ yẹn kó ti yé àwọn tó bá jẹ́ nọ́ọ̀sì àwọn tó wà tó jẹ́ mọ̀mọ́ ó ti yé wọn tó tún wá lè ṣètọ́jú àgbàlagbà débi pé àgbàlagbà tí ó lè rìn àgbàlagbà tí ó lè dájókòó fúnra ẹ̀ àgbàlagbà tí ó lè nàró fúnra ẹ̀ àgbàlagbà tó yẹ kó tó bá fẹ́ jẹun gan ó lè sọ̀rọ̀ rọ́dá lẹ́nu ẹ̀ kò lè gbé ọwọ́ báyìí láti ilẹ̀ kó bu oúnjẹ kó gbé sẹ́nu wọ́n wá gba àwọn nọ́ọ̀sì bíi méjì bíi mẹ́ta bíi mẹ́rin láti máa ṣètọ́jú bàbá yìí débi wípé wọ́n ra aṣọ àràmàǹdà fún bàbá yìí wọ́n wá ń tọ́jú bàbá yìí bàtí bàbá gangan ń ṣàdúrà fún pásítọ̀ Àgbàlá Gabriel tí ń ṣàdúrà fáwọn obìnrin tí ń tọ́jú rẹ̀ àwọn nọ́ọ̀sì tí ń ṣàdúrà fún wọn wípé wọ́n rọ ọmọ tọ́jú àwọn náà tí ó ju bí wọ́n ti tọ́jú òun yìí lọ ẹ wo ibi tí ọ̀rọ̀ yẹn dé ẹ wá wo àníyàn pásítọ̀ Gabriel lórí gbogbo tó ń ṣe yìí ẹ má jẹ́ ká tara wa o àwọn èèyàn dẹ̀ máa ń ṣe mistake kan mo dẹ̀ rí pé kì í ṣe mistake kéèta ni àbòsí ni jàǹbá ni ìwà ọ̀tẹ̀ ló dẹ̀ wà ń bẹ̀ ibi èèyàn bá ti ṣe ló ti máa ń jẹ ibi èèyàn bá ti ṣe ló ti máa jẹ o kápẹ́ńtà kò lè gba contract kó gba contract estate kí wọ́n ní kó gbogbo furniture ẹ bá ń pè joinery and joinery work ẹ bá ń pè carpentry and joinery work tó wà lára gbogbo ilé yẹn òun ni kó ṣe látòkè nílẹ̀ kẹwàá ní kọ́mọ̀jẹ̀ ńbẹ̀ pípọ̀ gbọdọ̀ rírì so rọrùn kò rọrùn ó padà bọ̀ so ibi tí èèyàn bá ti ṣe lèèyàn ti ń jẹ láwọn èèyàn fi wá ń pariwo
Àgbàlá Gabriel ọ̀dà débi wípé bàbá wa Kúnlé Hamzat wọ́n pe pásọ wọ́n invite pásọ Àgbàlá Gabriel wá síbẹ̀ débi pé wọ́n padà sọ̀rọ̀ débi wípé Muyideen fẹ́nu ara rẹ̀ sọ ó nílé tó kọ́ fóun pé wọn ò fóun níwèé wọ́n dẹ̀ lóun ló nílé ibẹ̀ ni wọ́n ti gbéwèé fún ìwé ilé kí ni ìdí tí kò fi gbé ìwé ilé fún wọn bí pásọ Àgbàlá Gabriel Àgbàlá Gabriel sọ̀rọ̀ wọ́n ní pẹ̀lú ìgbésí ayé tí ń gbé táwọn ọmọ bó ṣe tí báwọn ṣe rí táwọn bá gbélé yìí fún tí wọ́n sì tún ròyìn pé tó ń ta tẹ́tẹ́ tó jẹ́ pé táwọn tó ń jà sínú ilé ní ẹ̀sìn kò ní lọ fi ta tẹ́tẹ́ ń ta kí wá ní ọ̀padà jábọ̀ dẹ́n kí ni táwọn ará àgbòrògbò tún padà máa sọ torí pé yìí tẹ̀ ń hólé pásọ Àgbàlá Gabriel yìí pé tó ṣe ọ̀dà pé kò gbé ìwé ilé fún ọfẹ́ yàn jẹ ni ìwé ilé wà already ṣùgbọ́n wọn ò gbé ìwé ilé àtìlẹ̀ wà torúkọ Mr. Muyideen wà ń bẹ̀ ìwé ilé rẹ̀ wà bọ̀ wọ́n ní wọn ò gbé fún wọn ò gbélé lọ́wọ́ torí pé wọ́n ń wò pé tẹ́ máa gbélé lọ́wọ́ ẹni tí tó ń ta tẹ́tẹ́ tí ń yọ̀ lọ́ta tẹ́tẹ́ tí tó ń mú nǹkan ṣé kò ní fi ta tẹ́tẹ́ bẹ́ẹ̀ yín tẹ̀ padà wá ń bú Àgbàlá pásọ Àgbàlá Gabriel tẹ̀ ní tó ní padà bú wípé ìgbà tó ti rí wà rẹ̀ tọmọbi tó ti mú kí tó gbélé fún ọ̀rọ̀ di méjì kámáfà lọ kámáfà gùn ní kọ́kọ́rọ́ alátẹ lọ́dọ̀ bàbá wa Kúnlé Hamzat wọ́n padà gbéwèé fún tọ́ sáyẹ̀nsì tẹ́ gbéwèé rẹ̀ lé lọ́wọ́ ní ìwé ilé àtilẹ̀ ìyàwó tẹ̀lé lọ bẹ̀ ó sì pé ìyàwó rẹ̀ kọjá káwọn lọ ìyàwó lòun ọ̀tẹ̀lé ìyàwó tẹ̀lé pásọ Àgbàlá Gabriel òun padà sílé ẹwà rí yẹn dẹ́ ìyàwó tí wọ́n ṣe wọ́n ní court marriage wọ́n ṣe ń church ọ̀nà méjì àbí kankan wọ́n ní wọ́n ti ṣe so dọjọ́ ọkú wọn jọ wà ní wọn ò yára wọn àfi tí wọ́n bá padà síbi tí wọ́n ti lọ ṣe ìgbéyàwó yẹn ntọ́ba wá yẹ ìní wọ́n ṣe lórí rẹ̀ Mr. Muyideen ní kí ìyàwó tẹ̀lé òun ìyàwó lòun ò lè tẹ̀lé ipé bóńdúbò làwọn ń kó lọ ìwọ tó ní lẹ́tẹ́pẹ́gbẹ́ títí ló ń sùn ibi ẹtí tàbá jẹ̀bú ló ń sùn ibi ẹtí ń fa nǹkan ló ń sùn tó ẹtí ń mú nǹkan ló ń sùn síbẹ̀ ní kó wọn wá tẹ̀lé ọ pàápàá jùlọ gan kí làwọn fẹ́ máa jẹ kò sí kọ́bọ̀ lọ́wọ́ rẹ ẹwà rí yẹn sẹ́rí pé ìyàwó tá a bá ronú dàkíní àwọn kan ní for better for worse ẹ̀kọ́ tẹ̀lé àwọn kan ní gbogbo àbí òní síbi tí wọ́n sùn ẹ̀kọ́ tẹ̀lé ná àwọn kan ní rárá ṣe ọ̀rọ̀ ayé jọ́ọ̀ náà ń sọ yẹn sẹ́yìn gan lè tẹ̀lé èèyàn kéèyàn kó ń lọ lóyìnbó sìn wò níbi tó ń gbé wọn ní kankan òun ò sì ní físà tó ń wọ́n fún ṣùgbọ́n òun ní ọ̀nà táwọn físà náà kọ́rọ́ yín dọ́hùn tó bá wá dọ́hùn tí ò sí bí wọ́n sùn tí wọn ò ní padà mú ṣé kò ní padà máa ṣẹ̀wọ̀n lọ́hùn ó sì dúró bí ò sí jẹ́ ọjọ́ táwọn èèyàn tó ń sọ jẹ́ ń gbé yẹ̀wò síra wọn ẹwà rí yẹn. nísìnyìí ibi tọ́rọ̀ ti wá jọ mọ́ ọ̀rọ̀ ti bàbá wa Almudiru Ajigini ibi tọ́rọ̀ tí wọ́n ti wá wáyé nìyẹn nígbà tí Mr. Muyideen kúrò ní Àgbàlá Gabriel lọ́sàn kan òru kan tẹ́nìkan kan ọ̀mà táwọn security náà mà tó yọ́pọ̀ mẹ́ẹ̀ tó fi bẹ̀rẹ̀ lẹ̀ pé òun ò gbé bẹ̀ mọ́ òun ọ̀bá Àgbàlá Gabriel gbé bẹ̀ mọ́ ní kọ́kọ́rọ́ alátẹ̀dẹ̀ ni ó sí ẹ̀yìn rẹ̀ ibi wọ́n ti lù ú tó everybody rí wípé àpárá pankẹ́rẹ́ hàn lẹ́yìn rẹ̀ pẹ̀tẹ́ ni pé wọ́n lù kèsì rọ́ wọ́n dẹ̀ bí pásọ Àgbàlá Gabriel náà òun ò parọ́ ó ní òun dá dọ̀bálẹ̀ òun ṣe ní pankẹ́rẹ́ kó tó di pé àyàn tó kóbó Àgbàlá Gabriel pẹ́ tó ju ọlọ́ ló ń lù kíníkan sí kíníkan àwọn èèyàn tó dájọ́ wípé wọ́n ti wọra wọn wọ́n ti dẹ̀jẹ̀ kan náà lẹ́yìn pàápàá jùlọ abẹ́ rẹ̀ lọ́wọ́ ó dẹ̀ fẹ́ kó soríire ibi tó ti mú kúrò kò fẹ́ kó padà síbẹ̀ ó fẹ́ kí wàá rí ó change kó tún dọmọlúàbí èèyàn ọjọ́ igun tí òǹkàlùkù ń gbé yẹ̀wò kọ̀pẹ́ ni fọ́nrán kan jáde lórí Facebook ìyẹn wáàsí kan jáde tí àáfàá wa Fọlọ́runṣọ́ tí wọ́n ṣe jáde nígbà yẹn wípé ìyà ń jẹ ọmọ ìyá àwọn kan ní ẹ̀sìn Islam wọ́n sọ ń bi fọ́nrán yẹn ibi àwọn tí ń ṣe àtótónu fún wípé káwọn mùsùlùmí kí wọ́n gbà kalẹ̀ kí wọ́n má jẹ́ kó padà sọ́dọ̀ kìrìsìtẹ́nì mọ́ wọ́n níbẹ̀ màmá kan ti pè wọlé wípé òun ó gbé bùkátà Muyideen asáfà lọ fàábọ̀ wọ́n ní ó sẹ́ndì 250,000 sí màmá Muyideen wípé kí màmá Muyideen mú sọ́wọ́ ibẹ̀ làwọn èèyàn ti sọ nígbà yẹn pé lóun ràn Muyideen Mẹ́kà òun ó kọ́lé fún Muyideen òun ra mọ́tò fún Muyideen òun ó fún Muyideen lówó tí ó fi sí ṣọ́ọ̀bù ọjọ́ táwọn èèyàn tó takò ń gbà yẹn wípé irú ìgbésẹ̀ wo ni àáfà Fọlọ́runṣọ́ tún ń gbé yẹn wọ́n ń fata àáfà Fọlọ́runṣọ́ lọ́wọ́ ẹni Almudiru Ajigini ni àáfà Fọlọ́runṣọ́ kọ̀nẹ́ẹ̀tì ọ̀rọ̀ yẹn mọ́ Almudiru Ajigini Almudiru Ajigini àwọn náà bọ́ síta wọ́n ní wọ́n yan Muyideen jẹ ni ìwà ẹ̀yìn wọ́n sá gbà kalẹ̀ láti fi jẹ́ wípé wọ́n yọ kúrò lọ́wọ́ ẹ̀sìn Christianity ti pé ẹni tó ti ṣe tí ń ṣẹ̀sìn Islam tẹ́lẹ̀ kí ló wá lọ síbi ẹ̀sìn Christianity bí tá à ń lọ ládé yìí o bí tá à ń lọ ládé yìí ẹ wo àwọn tí mo ń sọ bọ̀ látẹ̀yìn nípa bí pásítọ̀ Àgbàlá Gabriel pẹ̀lú Mr. Muyideen bẹ́ẹ̀ ti pàdé it's a long story mo kàn kọ́ tiẹ̀ pé sọ́ọ̀tì ni so that kí fíìmù ọmọdé gùn number one then àwa tá a gbọ́ pa story yẹn rí tá a wo story yẹn rí kó lè yé wa yéké ká wá fọpọlọ gbé ká dìfẹ́lẹ́pọ̀ ẹ̀ kó dodidi lọ́jọ́ kí n tọ́ bẹ́yẹn ẹ wo ìrìn tí pásítọ̀ Gabriel àti Mr. Muyideen ti rìn àwọn fámìlì Muyideen gan ti lọ bá Àgbàlá Gabriel níbẹ̀ tí wọ́n ti dúpẹ́ mọ̀mọ́ rẹ̀ ti lọ bẹ̀ oríṣiríṣi èèyàn ti wá wọn wá bẹ́ẹ̀ wọ́n ti ṣe oríṣiríṣi ìjáde papọ̀ ó ti lò gbé ayé tó ti pẹ́ díẹ̀ nínú Àgbàlá Gabriel àwọn wá rí ó dàbí bí mo ṣe lè fọ̀rọ̀ yí wé
tó lè yé wa dáadáa ẹni tí ọdẹ kan ta ẹran níbọn nínú igbó sọdẹ lọ́nà igbó kìjikìji ó wá rí ẹfọ̀n ńláńlá ó wá gọ fún un ó wo omi tó dá lára rẹ̀ ó jùbọ́ sí kẹwù ẹ̀fẹ̀ yọ̀kan náà ni sẹ́ẹ̀dẹ̀ mọ̀ wípé bẹ́ẹ̀ tẹ́fọ̀n lágbára dé ìbọn tí ó mú tí ó fi dúró lójú ẹsẹ̀ èsì kékeré bọ́ ibi tó ti táyàn mọ̀ wípé kò lè rúlà yóò padà ṣubú ẹran yẹn wá sá lọ jakoro lọ gbáà ẹni tó ọdẹ tó ta níbọn yẹn ó ń wá ó wá ń gúrò pọ̀ wà níbì kan àwọn ọdẹ míì wá rí àwọn gbé lọlé àwọn gbé ẹ̀fọ̀n lọlé ẹ̀sálẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ yẹn ṣe rí mọ̀ padà bọ̀ wá gẹ́gẹ́ bẹ́ẹ̀ lórí kò sí yàtọ̀ ẹni tí Àgbàlá Gabriel tí ń rèé bọ̀ tí ń wò bọ̀ tí ń sọ déyàn bọ̀ tọ́lọ́run dẹ̀ ti ń gbàdúrà rẹ̀ lórí rẹ̀ fún dìkan àbí kejì tó wá sápò nú ọgbà kódà tó padà ń gbọ́ pé àwọn kan lọ́tàn jáde láti fi bọ orúkọ pásítọ̀ Àgbàlá Gabriel jẹ́ oríṣiríṣi ọ̀rọ̀ jẹ́ jáde lórí yẹn oríṣiríṣi fọ́nrán ló jáde ká má lọ sórí yẹn rárá fíìmù òní tán mọ́ nísìnyí àfa àfọlọ́run sọ àti màmá olówó tẹ lọ́fẹ́ ran Mr. Muideen lọ́wọ́ àti Almudiru Ajígini ibi tọ́rọ̀ ti wáyé gangan nìyí o ìpòfin ṣe fídíò yìí o bọ́rọ̀ bá rí báyìí wájú ọlọ́run bá àtìnìyàn lọ́ba tí yẹn pè jẹ́rìí rọ́ ní ọba tí yẹn pè jẹ́rìí rọ́ ká wípé mùsùlùmí ni pásítọ̀ Àgbàlá Gabriel ká ní Arabic Muslim Scholar Camp níbẹ̀ yẹn tẹ́ wá ran Mr. Muideen lọ́wọ́ bẹ́ẹ̀ tí Mr. Muideen wá sájáde pẹ̀lú gbogbo ìrìn àjò tá a sọ yìí táwọn àfa Ajígini wá rí àtàfà àfọlọ́nsọ rí tọkọ̀ lẹ́tẹ̀ máa fa Ajígini tí màmá olówó kan náà dandan dá sí ṣé wọ́n lọ ṣèwádìí ibi tó ti kúrò lọ́dọ̀ àwọn mùsùlùmí ẹgbẹ́ wọn tó ti sápò káàpì àbí wọn ní lọ ṣèwádìí ẹ jẹ́ ká gbà ní ẹyẹ wò wọ́n lọ ṣèwádìí tó tí wọ́n bá ṣèwádìí gan àwọn èèyàn takò wọ́n wípé bó làwọn dínìdínì kan ṣe ń tọ́jú èèyàn tí wọ́n tọ́jú ẹ̀dẹ́ sẹ́jì tó wá sáwọ́dà bí ẹran téèyàn ń sinú ilé tó wá tókùn rẹ̀ tó wá sájáde tí wọ́n rìn bàràbàrà káàkiri tẹ́lómìnà tó náà ń sẹ́ni wá lọ mú tó wá lóhùn sí pẹ́nu òun ni torí òní fojú balẹ̀ ẹjọ́ yóò fojú balẹ̀ ẹjọ́ tí ó bá sì fojú balẹ̀ ẹjọ́ wọn ò lè lórí àbí kó dìjà wọn gbẹ̀rọ̀ padà wọ́n kọ́ ló lẹ́ran ibi tẹ́ni wá ń fàyọ gangan sí ni pé torí wípé pásítọ̀ Àgbàlá Gabriel Christian ni so ìgbà wọn ti rí wípé pásítọ̀ Àgbàlá Gabriel ìyẹn àfa àfọlọ́nsọ àti Almudiru Ajígini wọ́n ti rí pé pásítọ̀ Àgbàlá Gabriel ti ń ṣèrànlọ́wọ́ fún Mr. Muideen pé Christian ni mùsùlùmí ni Mr. Muideen tẹ́lẹ̀ mùsùlùmí òdodo ni tẹ́lẹ̀ mùsùlùmí yìí gan náà wọ́n sì ní kò sírètì gẹ́gẹ́ báwọn èèyàn tó ṣe sọ àwọn kan tó ní kèé kírun kèé sin lọ́n kan káwọn dorúkọ ni ó dàbí táwọn kan tó sọ dé wọ́n ní lọ chọ́ọ̀chì tẹ́lẹ̀ àwọn kan ní sẹ̀sẹ̀ ní ṣe gbogbo yẹn ká gbé sẹ́gbẹ̀ẹ́ kò sẹ́ni tó rí àrídájú rẹ̀ mọ́mọ́ jáde kí mo sábẹ́ fàyọ ni wípé torí pé inú ẹ̀sìn Christianity ni pásítọ̀ Àgbàlá Gabriel ti wá ní ọ̀jẹ́ kí àfa àfọlọ́nsọ màmá tó fẹ́ ran bàmá olówó tó fẹ́ ran Mr. Muideen lọ́wọ́ àti Almudiru Ajígini wọn ò wulẹ̀ síwádìí rẹ̀ àwọn kan gbé sórí íńtánẹ́ẹ̀tì wípé àwọn ti yọ ọmọ ìyá àwọn kúrò nínú ẹ̀sìn míì so wọ́n sọ pé àwọn òun ti bá àwọn òun dandan o òun ló lòun fẹ́ di mùsùlùmí padà ṣe bí mùsùlùmí náà ní tẹ́lẹ̀ dẹ́ kí lẹ̀ ń wò kí ni ìran tẹ̀ ń wò gbogbo àti pásítọ̀ Àgbàlá Gabriel tó fi he kìí ṣe pé ó jí he lẹ́gbẹ̀ẹ́ títí ó gbé sórí íńtánẹ́ẹ̀tì ni tí gbogbo àgbáyé rí ìlú Ìbàdàn náà wọ́n sì lẹ́yìn náà wà gẹ́gẹ́ bá a ṣe ń gbọ́ngbà yẹn mo tún padà ń gbọ́ pé bóyá kiri làwọn kan tó lẹ̀ wà gbogbo bí sálẹ̀ òkórí àràǹdì Ìbàdàn náà lẹ̀ wà so ká má fi parọ́ lè sọ wípé gbọ́ sọ̀rọ̀ pásítọ̀ Àgbàlá Gabriel àti Mr. Muideen torí pé àwọn èèyàn ń pariwo pé ìlú Ìbàdàn yẹn náà lẹ́yìn náà wà àwọn kan ń pé Ìkirè lẹ́wà àràǹdì Ìbàdàn náà méjèèjì therefore apart from íńtánẹ́ẹ̀tì ẹ ti gbọ́dọ̀ gbọ́ sọ̀rọ̀ Mr. Muideen àti Àgbàlá Gabriel àti ìyàwó ẹ̀ long story ni tọ́dẹ̀ káàkiri gbogbo àgbáyé ẹ wà níyẹn wọn ò wá ṣèwádìí kankan wọn ò sì rẹ́dì láti lọ ṣèwádìí ń bẹ̀ wọn ò rẹ́dì láti mú Muideen padà lọ bẹ̀ wọn lọ ṣèwádìí kó dúró wájú pásítọ̀ Àgbàlá Gabriel gẹ́gẹ́ bí kọ́kọ́rọ́ alátẹ̀ṣeṣe ìyẹn bàbá wa Kúnlé Hamzat tí wọ́n bí àwọn méjèèjì lọ́rọ̀ tí wọ́n ṣèwádìí àwọn ò sì gbéṣẹ̀ bẹ́ẹ̀ o wọn ò sì gbéṣẹ̀ bẹ́ẹ̀ rárá bẹ́ẹ̀ bàbá wa Kúnlé Hamzat àwọn ò sáfì sí àfa àṣiṣẹ́ láyìn tí wọn ọ̀tọ̀ information làwọn dì pẹ̀lú media ẹ wo ìgbésẹ̀ tí bàbá yìí gbé ìgbésẹ̀ olóríire ìgbésẹ̀ alábàríkà ìgbésẹ̀ tọ́pọ̀lọpọ̀ èèyàn yin bàbá yìí dún àwọn kan náà tó ń bú bàbá ẹ̀gbẹ́ bọ́dọ̀ Yorùbá ṣe rí nìyẹn bọ́dọ̀ ayé ṣe rí nìyẹn àwọn kan náà tó ń bú bàbá so àwọn tó wá pera wọn láàfáà tí àwa yìí rẹ́bí tí mo sọ láti pìlẹ̀ wípé ẹ̀yin làwa fi ń ṣàtẹ̀gùn ilé ayé wa ọ̀rọ̀ tẹ́yìn ń sọ ìṣesí yín wá sí tẹ̀ ń ṣe àwọn ìwà tẹ̀ ń wù ìbágbé yín pẹ̀lú mùsùlùmí ìbágbé yín pẹ̀lú àwọn ẹlẹ́sìn yòókù ìbágbé yín pẹ̀lú àwọn èèyàn yín bí tẹ́ wà ìbágbé ìbálòpọ̀ yín pẹ̀lú àwọn míì tí èsàrà yín gbogbo eléyìí làwa ń ṣàkíyèsí àwa tá a kàkí ó tá a mọ̀ kankan ìwà yín gbogbo bẹ́ẹ̀ sì ń wà làwa nílẹ̀ yàwá ń wò láfi jẹ́ pé ká máa fi yín yangàn ká máa fi ń ṣe àríkọ́ṣe ká máa fi proud wípé mí ì sì wá wú síbi náà ni bábí àgbẹ̀gbẹ̀ àfa lágbájá ṣe ń wù ní bí Mudiru lágbájá ṣe ń wù ní
ọjọ́ pé táwọn fi ṣàkàwé bọ́ ẹ wá wo ìrìn tí bàbá yìí rìn wá láti ilẹ̀ ẹ wò rìn tí wọ́n rìn wọn ò gbìyànjú gbogbo ọ̀nà láti dá Muyideen padà sọ́dọ̀ Àgbàlá Gabriel gbogbo ayé ló ń pariwo wípé ẹ̀ẹ̀kan lè rí ẹ̀fọ̀n lábàtà kẹ́ẹ̀dẹ̀ yọ̀bẹ tí ṣé ẹ̀fọ̀n jẹ́ ẹran tí mo mi yó tí ọkàn sùn bẹ́ẹ̀ ni ajẹ́pẹ́ nìkan ló ti ta nìkan olóró tó fi wá ṣubú bẹ́ẹ̀ ẹ̀yin wá débẹ̀ yọ̀bẹ tí ẹ̀yà láti ẹ̀kọ́ àwọn èèyàn wá bẹ́ẹ̀ ni wọ́n gbé korobá wá kọ́ gbé báfù wá ẹ̀ ń gẹ́ran bẹ́ẹ̀ ẹ̀ ń yọ eré ẹ̀ ń yọ ẹsẹ̀ gbogbo èèyàn àwọn èèyàn wá ń pariwo ẹ má jẹ́ kí n tàn yín ọ̀pọ̀lọpọ̀ èèyàn sọ̀rọ̀ kọ̀bákùngbé sáwọn méjèèjì kọ́dà ẹ má jẹ́ kí n tàn yín àwọn míì bèbú lábẹ́ kọ́mẹ́ǹtì àwọn míì ń ṣépè àwọn míì ń sọ̀rọ̀ sí ìsìláàmù àwọn míì ń sọ̀rọ̀ sáwọn àfà àwọn míì ń sọ̀rọ̀ sí gbogbo mùsùlùmí lápapọ̀ wípé irú gbésẹ̀ burúkú wo lélẹ́yìí torí tọ́jà kìrìsìtẹ́nì lẹ́fí ń wà báyìí náà èèyàn ṣètọ́jú èèyàn dé stage yìí káàtẹ̀ kó wá ṣe mistake ó lù towards the end tẹ́nìyẹn fi sápò ń bẹ̀ ṣé bọ́ yẹ kẹ́yìn ṣàtúnṣe ni ẹ má fi ẹ̀sìn jọ́ọ̀jì láàrin yìí ó yẹ kẹ́ ẹ sin Muyideen padà síbẹ̀ kí ló ṣe gangan kódà àwọn kan tó sọ débi wípé kápẹ́ Muyideen gangan wọn ò mọ̀ dáadáa bóyá Muyideen jalè kó ń bẹ̀ ni tó gbé nǹkan ńláńlá tó wáyé ọkùnrin padà láti sọ́kà fóun ló gbé sí ọ̀dọ̀ yín tó tí wọ́n wá ti ká àmọ́ ìyọ̀dọ̀ yín àfáà yìí pé ẹni tó gbé kó lájèsò lè bẹ́ẹ̀ tó gbà lọ́wọ́ rẹ̀ kọ́ káwọn aláàgbófinró wa ka mọ́dọ̀ yín táwọn ẹ̀kọ́ tó ń sọ ń bẹ́ẹ̀ gbà yẹn wípé ẹ̀kẹ́ máa ṣèwádìí ohun gbogbo ẹ̀kàn má jẹ́ ká wo àwọn ẹlẹ́sìn yòókù nígbà tẹ́ pé wọn ò já méyàn àwọn ẹlẹ́sìn ń ṣèrànlọ́wọ́ pé bolẹ̀ yín wà gbogbo ìgbà tí bàbá yìí fi gbé pásítọ̀ Àgbàlá Gabriel tó fi gbé Muyideen tí ń ṣàánú fún un lọ́pọ̀lọpọ̀ yẹn fi ń pariwo pé bolẹ̀ wà ibo lẹ́wà gan kí ló dé táwa mùsùlùmí máa ṣe báyìí gan àwọn kìrìsìtẹ́nì ń gbìyànjú láti ran mùsùlùmí lọ́wọ́ ran kìrìsìtẹ́nì lọ́wọ́ ran oníṣẹ́ wọn wá ní bèrè ẹ̀sìn èèyàn wọn ò sì ní mú ọ lágídí torí wípé àwọn ti ràn ọ́ lọ́wọ́ o túláàsì tipátìkúkù ọgbọ́dọ̀ darapọ̀ mẹ́sìn àwọn wọn ò sí bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹni tó yẹ káwọ́ ràn lọ́wọ́ tá ràn lọ́wọ́ tí ọ̀wá ro kàn pọ̀ lè ràn lọ́wọ́ látọ̀dọ̀ àwọn kìrìsìtẹ́nì tó wá ràn lọ́wọ́ ń bẹ́ẹ̀ wọn ò ní sọ fọ́pọ̀lọpọ̀ wọn tí ó fi darapọ̀ mọ́ wọn tá a bá wá mú lágídí tá a mú kó bẹ́ẹ̀ sọ́kàn ṣe change ọkùn ṣe change ìgbótúyọ̀là tó ń wú gbọ́ ìpé Muyideen ọlọ Mẹ́kà yóò ṣe wá yọ́sẹ̀ náà tó ń pariwo pé àṣì Mẹ́kà lọ́kàn gbogbo àwọn nǹkan tí ó yẹ ká ṣe láti fi ran èèyàn lọ́wọ́ tí ó jẹ́ pé yóò nípa yóò ní ìtumọ̀ rere nínú ayé ẹ̀ èyí ò níṣẹ́ lọ́wọ́ rárá kò ní lé lórí mọ́ ẹ gbìyànjú láti wáṣẹ́ míì fún kí jíjẹ mímu rẹ̀ ó rọrùn ẹ gbìyànjú láti kọ́lé míì fún kó wà lábẹ́ òrùlé kọ́kàn rẹ̀ ó balẹ̀ kó mọ̀mọ́ wàwọ̀sùn káàkiri ẹ gbìyànjú láti fẹ́ ìyàwó míì fún kọ́kàn rẹ̀ ó balẹ̀ ohun gbogbo ṣe déédéé ẹ gbìyànjú láti wá ìfọ̀kànbalẹ̀ fóun gangan kó yàtọ̀ síbi tó ti kúrò ṣùgbọ́n tẹ̀sán ni pé yọ lọ Mẹ́kà tó bá wá lọ Mẹ́kà tó dé pẹ̀lú ọ̀gọ̀ọ̀rọ̀ owó yẹn tó tún wá bọ́ sínú òsì tó wá ní ìwúlò rẹ̀ ọjẹ́ táwọn èèyàn tó ń pariwo ńgbà yẹn ní Al-Mudiru Ajígini ìgbésẹ̀ tí wọ́n á gbé gbogbo ìgbà yẹn ó tún yá wọ́n tó bá àrẹ́ǹjì ajàfọ́mọnìyàn ọ̀rọ̀ yìí pọ̀ gan ṣùgbọ́n kó lè yé wa inú mú mi sọ débi wípé wọ́n padà wá fà lọ fà bọ̀ wọn ò tó rí díẹ̀ di àárín yẹn mọ́ wọn ò rí díẹ̀ káwá rí létí ẹ̀ mọ́ bí tá à ń lọ gan torí ńgbà yẹn ọ̀rọ̀ yẹn ní Al-Mudiru Ajígini iná fi jáde síta lórí íńtánẹ́ẹ̀tì ni mo ń sọ o lọ́gọ̀ọ̀rọ̀ yẹn fi mọ̀ wọ́n lórí íńtánẹ́ẹ̀tì ní òbítíbitì èrò fi mọ̀ wọ́n kódà kìí ṣe ìmọ̀ àpọ́nlé ọ̀pọ̀lọpọ̀ lọ sábùkù fún wọn gbáà ó lè ní gan ṣe fọ́nrán tí mo fi advice wọn wípé ìgbésẹ̀ tẹ́ ń gbé yìí ẹ máa ṣàkíyèsí rẹ̀ ẹ ṣàkíyèsí rẹ̀ torí wípé ọ̀pọ̀lọpọ̀ àwa mùsùlùmí à ń wò yẹn ìlà fi ń ṣàríkọ́ṣe ẹbẹ́ fọ̀ lábàtẹ̀lẹ̀ yọ̀bẹ tiẹ̀ ń gẹ́ran rẹ̀ lọlé ẹ̀ ń lọ dáná ẹ̀ ń ṣe gbogbo ẹ̀dá pati kalẹ̀ ọ̀dẹ́ tó ti wá sákò ọjọ́ mùsùlùmí lọ́jọ́ kìrìsìtẹ́nì ni bí bàbá wa Kúnlé Àmúsà ṣe ṣèwádìí lọ́yẹ̀ kẹ́yìn náà ṣèwádìí ẹ kọ́ fọ́ ọmọ níbi tó ti kúrò tó bá lóun ọba ṣe máa ń fà níbẹ̀ kẹ́ parí ìjà fún wọn kẹ́ tún àárín yẹn ṣe kọ́dà bí táwọn èèyàn ro kẹ́ lọ́ngbà yẹn ni wípé ilé rẹ̀ tí wọ́n kọ́ fún yẹn wọ́n bá rìn lọ́nà tó jẹ́ wípé bí àwọn bá sìn lọ tí Muyideen ń ṣèrò ọkàn rẹ̀ ń bẹ̀ tó wù pé òun ò lè gbé bẹ̀ yẹn mọ́ fún di báyìí ìyọ̀dẹ̀ lè mú yàn túláàsì lábẹ́ òfin lọ́mọ tí èso ọmọ kékeré tó fi mọ́ tí ìyàwó tó bá lóun fẹ́ ìyàwó mọ́ wọ́n bá rìn gbogbo ẹ̀ lọ́nà tọ́tọ́ lọ́nà tó yẹ wọ́n ràn án lọ́wọ́ láti jẹ́ wípé wọ́n bá ta ilé yẹn wọ́n sọ dowó bí wọ́n bá wá sọ dowó tí wọ́n kó lé lọ́wọ́ wọ́n kọ́ hẹ̀pẹ̀ fún wọ́n kọ́ sẹ̀rẹ̀ lọ́wọ́ kan tó tóbi fún nìyẹn ìyàwó yẹn bá kó bá fẹ́ ra padà náà ni wọ́n ṣètò bí yóò sì mú ìyàwó kó ń bẹ̀ yẹn lẹ́yìn sí ìyàwó ṣetán láti di mùsùlùmí wọ́n bá yẹn ní gbogbo àárín yẹn ìyàwó mi ń bẹ tó bá nífẹ̀ẹ́ ọkọ ẹ̀ gidi òní ló wọ́n bá change wọ́n bá ṣètò yẹn náà ìyàwó náà di mùsùlùmí ó di iṣẹ́ méjì ńláńlá iṣẹ́ mẹ́ta ńláńlá tí wọ́n ti àkọ́kọ́ ni pé wọ́n tún àárín òun pẹ̀lú Àgbàlá Gabriel àti ìyàwó sí àtọ̀pọ̀lọpọ̀ èèyàn táwọn sọ̀rọ̀ yẹn wọ́n tún àárín wọn ṣe ìyẹn làkọ́kọ́ gbogbo yẹn wọ́n ṣàdúrà fún wọn ẹlẹ́ẹ̀kejì ni pé wọ́n bá ṣètò bí lẹ́yìn ó sì dowó padà wọ́n jẹ́ pé yóò fi kọ́lé síbòmí náà ni wọ́n bá rìn ẹlẹ́ẹ̀kẹta ni pé ọ̀rọ̀ ìyàwó rẹ̀ wọ́n bá yanjú àárín yẹn bí ìyàwó sì padà sọ́dọ̀ rẹ̀ tí ìyàwó rẹ̀ faramọ́ kó ní ó di mùsùlùmí tẹ́jọ́ di mùsùlùmí ẹ wo oríire tí wọ́n ṣe fọ́kùnrin yẹn tàbá rìn bẹ́ẹ̀ ni láwọn yẹn fi à ń pariwo pé kí ló dé tá a máa ń ròtì tọ̀rọ̀ ńlẹ̀ tá a kì í lè sọ kí ló dé tá a máa ń rí òdodo tí a kì í lè sọ ẹ wá wo ń ṣe tó wá rí létí mọ́ ti kátó kúrò lórí yẹn ṣe lórí ti lè bá gbàgbé lórí stadiat
àfáà wa Ajígini wọ́n ṣe fídíò bíi méjì jáde lórí rẹ̀ tí wọ́n fi Lèmọ́mù Àgbà Yunus Tádíà tí wọ́n fi lọ́kàn balẹ̀ wípé àwọn ó change ẹ̀ ọba kọ́ ló máa fi Ìmámù Àgbà jẹ mọ́ nílùú Ògbómọ̀ṣọ́ pé àwọn ò rìn gbogbo ọ̀nà láti change àárín yẹn ọjà tí wọ́n sọ ń gbà yẹn wípé bò ní ọba ṣe lè máa fi Lèmọ́mù jẹ pé kó tọ̀nà pé àwọn ò rìn gbogbo ọ̀nà o gbogbo ẹ̀ làwọn máa rìn pé ọba kọ́ ló máa fi Lèmọ́mù jẹ l'Ógbómọ̀ṣọ́ àwọn máa rìn pé àáfàá ló máa fi Lèmọ́mù jẹ láwọn èèyàn fi wá ń bi òun gangan gbà yẹn wípé Lèmọ́mù lu yín gangan ta ló fi jẹ ìwọ gangan tó jẹ́ àlùmùdírù Ajígini Lèmọ́mù Àgbà ni Lèmọ́mù níwọ̀n náà mọ́sálásí rẹ̀ ta ló fi ẹ jẹ dẹ́ ìlú Ìlọrin bí ìlú Ìlọrin ṣe wà yẹn sìn yìí ta ló ń fi Lèmọ́mù jẹ tá a bá dẹ̀ ní parọ́ tá a bá yọ ilẹ̀ Haúsá kúrò tá a bá dẹ̀ ní parọ́ wájú ọlọ́ọ̀bà àtìníyàn kì í ṣe ń tóbò kò kì í ṣe ń tóbò rárá o kì í ṣe ń tóbò rárá bí Ìlọrin ṣe wà yẹn ìlú Ìlọrin ta ló ń fi Lèmọ́mù jẹ ṣé wọ́n kàn rí yẹn lẹ́gbẹ̀ẹ́ títì tí ń lọ ni wọ́n mú Lèmọ́mù sínú mọ́ṣáláṣí Ìlọrin ẹ má jẹ́ ká ṣàbòsí ẹ má jẹ́ ká ṣàbòsí wájú ọlọ́ọ̀bà àtìníyàn ọ̀rọ̀ tí a dẹ̀ sọ kalẹ̀ fídíò tá a ṣe kalẹ̀ àfáà kan ti ṣe fídíò fọ́nrán jáde o pé ká ronú sáwọn fídíò tá à ń ṣe ká ronú sáwọn ọ̀rọ̀ tá à ń sọ gbogbo ìgbésẹ̀ tá à ń gbé lórí íńtánẹ́ẹ̀tì ká ronú sí fídíò tó yẹ pé ní nǹkan bí ọdún mẹ́wàá sóní tí nǹkan ti yàtọ̀ tí wọ́n máa bíyàn pé fídíò yìí ta ló ṣe ṣé wàá lè dúró ti pé wọ́n ló ṣe torí pé gbogbo lọ́tọ̀ pa síbẹ̀ tí ọ̀bọ̀rọ̀ náà Al-Qur'an mu tí ọ̀bọ̀rọ̀ àdìsí ànábì mu ọ̀rọ̀ tíra táwọn àfáà ṣe kalẹ̀ tí ọ̀bá mu ṣé wàá lè dúró pé wọ́n ló ṣe. ìlú Ìlọrin gan bó ṣe wà yẹn ṣe yìí tá a bá yọ kápá kàmọ́lẹ̀ Yorùbá Ìlọrin ló jẹ́ number 1 ní ẹ̀sìn Islam Ìlọrin ló jẹ́ number 1 tí gbogbo yín dẹ̀ mọ̀ gbogbo yín mọ̀ kò ń ṣàbòsí gbogbo yín mọ̀ lámọ̀dájú wípé bàbá wa kábíyèsí wa ń pè ọba ìlú Ìlọrin emir ìlú Ìlọrin emir ìlú Ìlọrin ló ń fi Lèmọ́mù Àgbà jẹ nílọrin emir ìlú Ìlọrin ló ń fi Lèmọ́mù jẹ Lèmọ́mù gan bá ṣe wò ó gan wọ́n ló ní ìdílé tí ń jẹ ńlọrin wọ́n ló ní ìdílé tó ń jẹ àwọn tó nímọ̀ pọ̀ ń bẹ́ẹ̀ tó lè sòye Lèmọ́mù Àgbà ọ̀fẹ́ lójú ìdílé tẹ̀ ní ráfà tó lè jo Lèmọ́mù Àgbà ńlọrin ṣé gbogbo ìdílé yìí wá ní jẹ́ ṣé gbogbo ìdílé yìí àbí wọ́n kàn lọ mẹ́nìkan wá ń ta wọ́n kàn lọ mẹ́nìkan tí ń rìn lẹ́gbẹ̀ẹ́ títì wá pé kọ́ wá jẹ Lèmọ́mù síbẹ̀ wọ́n ṣe ń ṣe àwa aró ti tọrọ ńlẹ̀ aródodo àní lè sọ wọ́n dẹ̀ ní ṣe pé ìṣe ìlú nìdàlú bí ìlú bá ṣe rí ni wọ́n ṣe ń yanjú rẹ̀ bí ìlú bá ṣe rí ni o ni wọ́n ló kálukú létò tiẹ̀ tẹ́yìn náà dẹ̀ mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ Yorùbá bí wọ́n ṣe ń ṣe nìyẹn kì í dẹ̀ ṣe ilẹ̀ Yorùbá nìkan àwọn èèyàn sọ dé ilẹ̀ Haúsá gan tó gbẹ̀sìn wá fún wa wọ́n sọ dé ìlú Cairo Egypt Mẹ́kà tá à ń lọ wọ́n sọ débẹ̀ pé ọba bẹ̀ níyẹn Lèmọ́mù bẹ̀ torí tọba ti wá jẹ́ Christian ọba tó wà bẹ́ẹ̀ sìn yìí dẹ́ ọba tó fi jẹ tẹ́lẹ̀ ṣe bí mùsùlùmí ni ṣe bí mùsùlùmí lọ́ba tó fi jẹ tẹ́lẹ̀ kí ló dé tó ń lọ gba ọ̀pá àṣẹ ń bẹ̀ tí gbogbo yín wá takúngbà yẹn wípé ẹ change ẹ̀ bó lọ́ba ṣe lè máa fi Lèmọ́mù jẹ tọ́lá jẹ́ pé Lèmọ́mù ìlú ti yín gan ọba ló fi ń jẹ gẹ́gẹ́ báwọn yẹn ṣe sọ Lèmọ́mù ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ Yorùbá wọn lọ́ba ló fi ń jẹ táwa náà dẹ̀ rí ìlú Ìlọrin gan tó fẹ́ jẹ́ number 1 nínú gbogbo ilẹ̀ Yorùbá ọba ní ń fi Lèmọ́mù jẹ ń bẹ̀ kí wá ló dé tẹ̀ ń sọ̀tẹ̀ ìlú Ògbómọ̀ṣọ́ gan kí ló dé tẹ̀ ń sọ̀tẹ̀ ọjà tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí wọ́n fi ń tako àlùmùdírù Ajígini nísìnyí tá a bá tún wá wò ó dáadáa tá a gbé yẹ̀wò ibi tí ọ̀rọ̀ Muyideen tún wá já sí lónìí yìí wọ́n níbi tí ọ̀dá rárá ni ló tún wá já sí torí wípé Muyideen tẹ́yìn gbà tí Muyideen sákò lọ́dọ̀ Àgbàlá Gabriel tó bọ́ sọ́wọ́ àfa Àfọlọ́runṣọ́ tó fi dé tí ó fi pé àfa àlùmùdírù Ajígini náà lọ́wọ́ sí nígbà yẹn táwọn sọ́dọ̀ fọ́nàmì tó ti jáde àti rí agbọ́n tí Muyideen fẹnu ara rẹ̀ sọ wípé àlùmùdírù Ajígini wípé àwọn àfa yẹ àti àfa Àfọlọ́runṣọ́ wọ́n fẹ́ máa lo òun fọmọ kéwú ni wọ́n fẹ́ máa lo òun fún àǹfààní tara wọn ni bí kèsì pé bóyá wípé kún lè ran òun lọ́wọ́ ìwà òbí tọrọ já sí bọ̀ gẹ́gẹ́ báwọn yẹn sì wá ń pariwo ńgbà yẹn tó ń kálukú ń pariwo tó ń kálukú ń ké wípé èèyàn ò lè bẹ́fọ̀n lábàtà kọ́yọ̀ ọ̀bẹ tí sómi láwàá sọ pé ó mu kú ni ẹ̀fọ̀n tẹ́ ẹ bá tó wó lulẹ̀ tẹ́ ẹ sì rápá lára rẹ̀ tẹ́jẹ̀ ń jáde ńbẹ̀ ẹ ti gbọ́dọ̀ mọ̀ wípé ọdẹ kan ni ló ti ṣe sùtá fún ọdẹ kan ni ló ti yin ìbọn sí lára bẹ́ẹ̀ ni ló ti fohùn ìjà olóró bá a jà kó tó di pọ́ wá wó kàkà tẹ́yìn ó fi wá ṣèwádìí tẹ́ fa Mr. Muyideen tẹ́yìn ó fà lọ sọ́dọ̀ Àgbàlá Gabriel padà àkọ́kọ́ ni wípé gẹ́gẹ́ bí táwọn làákàyè àwọn ọlọ́gbọ́n yẹn ń sọ ńgbà yẹn ni wípé bí tí wù kó rí ẹ ràn lọ́wọ́ ni ẹ ràn lọ́wọ́ ni ẹ gbọ́dọ̀ kọ́kọ́ dá a padà síbẹ̀ kẹ́ ẹ lọ ṣèwádìí kí ló ń ṣẹlẹ̀ gangan pẹ̀lú pásítọ̀ Àgbàlá Gabriel
ìyàwó Muyideen àti Muyideen gangan pẹ̀lú àwọn tí wọ́n jọ ń gbé inú ọgbà papọ̀ ẹ yẹ kọ́kọ́ lọ ṣèwádìí tẹ́ ẹ bá wá ṣèwádìí yìí ìyẹn gangan kọ́ túmọ̀ sí wípé gbogbo èèyàn máa ṣàdúrà fún yín gbogbo èèyàn máa ṣàdúrà fún yín wọ́n máa sọ rere nípa ti wípé ìgbésẹ̀ tẹ́ kọ́kọ́ gbé yìí ẹ fọmọlúwàbí hàn ẹ dẹ̀ fi hàn wá wípé ẹ̀sìn Islam àlàáfíà tẹ́ ń pariwo wípé wà ní ẹ̀sìn Islam ilẹ̀ ẹ̀sìn Islam dúró lé lórí ẹ̀rìnrìn àlàáfíà yẹn then kéèyàn má fi gbá kan bọ̀kan nínú kọ́ má jẹ́ wípé torí tí ẹni tí ọ̀rọ̀ ṣẹ̀ sí ọjẹ́ ẹlẹ́sìn mìíràn tí ẹ ti ṣe mùsùlùmí tẹ́ wá ṣègbésẹ̀ yẹn yóò wá hàn dájúdájú wípé bẹ́ẹ̀ sì nífẹ̀ẹ́ ara yín ilẹ̀ nífẹ̀ẹ́ ẹlẹ́sìn kejì látara àwa yìí gan ìṣeéṣe nínú àwọn ẹlẹ́sìn kejì yìí gan kí wọ́n tún wá ronú kí wọ́n pàwọ̀dà wípé ọ̀tọ̀ lójú tá a fi ń wo ẹ̀sìn Islam pàápàá jùlọ àwọn tí wọ́n ń ṣẹ̀sìn gangan tẹ́ ń pera wọn mùsùlùmí ọ̀tọ̀ lójú tá a fi ń wò wọ́n ojú ẹ̀sìn ìmọ̀líle ẹ̀sìn ojú jihadi la fi ń wò ṣùgbọ́n gbogbo àwọn ọ̀nà tẹ́ wá ń tọ̀ yìí ń jẹ́ kó yáyàn lẹ́nu wípé àwọn ọmọ wípé àlàáfíà tó péye tó pọ̀ ó wà ní ẹ̀sìn Islam pàápàá jùlọ àwọn tó ń ṣe gangan tó jẹ́ mùsùlùmí nínú àlàáfíà ni wọ́n wà yóò wá mú kí àwọn ẹlẹ́sìn yòókù náà wọn ò ní mọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ò ní mọ̀ àti wọn mọ̀ darapọ̀ mọ́ inú ẹ̀sìn Islam lẹ́yìn pàápàá jùlọ pásítọ̀ Àgbàlá Gabriel gangan yóò jẹ́ ìyàlẹ́nu fún wọn torí pé wọ́n lè mọ̀ ro kan rẹ̀ wípé àwọn àfáà mùsùlùmí ló mú Mr. Muyideen wá padà láti wá ṣèwádìí ohun tó ń ṣẹlẹ̀ ẹ wá wo oríyìn tẹ́ gbà ẹ wo àdúrà tẹ́ gbà lọ́wọ́ àwọn èèyàn ẹ wo oríyìn ránkà dédè tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí wọ́n á ṣe fún yín wọ́n á pọ́n yín lé wọ́n á tún pẹ́sìn Islam gangan lé personality tí yín gangan wọ́n tún pọ́n lé wípé ẹ tó ṣe súnmọ́ nìyín ṣùgbọ́n kàkà tẹ́yìn ó fi wá ṣe bẹ́ẹ̀ táwọn èèyàn ń pariwo tán ń pariwo ẹ̀yin ń jẹ́ kó hàn sí gbogbo ayé nítorí wà nù yín gangan ẹ̀ ń gbé jáde wípé bó o ní kìrìsìtẹ́nì ó sì lè gba mùsùlùmí sọ́dọ̀ tí ó wà pé òun kọ́lé fún òun sí ṣọ́ọ̀bù fún òun ra ọjà fún òun fẹ́yàwó fún díàfọ̀ ẹrú ló kó ẹrú ni bó mùsùlùmí ṣe lè darapọ̀ mọ́ kìrìsìtẹ́nì ó dàbí ẹni wípé wọ́n mú un lágídí gan ni ló fi darapọ̀ mọ́ wọn ọjà tẹ́yìn fẹ́ máa púrúfù pẹ̀lú ìwà yín jáde tó dẹ̀ jẹ́ wípé ọ̀nà tí ọkùnrin yìí gbà rí Muyideen ó ń ṣe fọ́nrán rẹ̀ jáde tí gbogbo àgbáyé tí wọ́n ń rí tí wọ́n sì rí i pé dájúdájú kì í ṣe pé ó fi agídí gbé kúrò lẹ́gbẹ̀ẹ́ títì ọ̀rọ̀ lè wà láàrin wọn o ẹ tó bá ní kò sọ̀rọ̀ láàrin wọn irọ́ lápá kó tó di pé èèyàn fẹ́ gbẹ́ títì kalẹ̀ jókòó ń tẹ̀lé nìkan káàkiri lẹ́ni tí ó mọ̀ rí tó jẹ́ pé báyé ṣe rí yìí gan tẹ́lẹ̀ wọ́n mọ̀ bàyàn yóò ní tí wọ́n jọ sọ pẹ̀lú ara wọn yóò níbi tí ọ̀rọ̀ wọ̀ sí kó tó di para Muyideen gan balẹ̀ Mr. Muyideen kó tó di para rẹ̀ balẹ̀ wípé òun ṣe tán láti dúró ń bẹ̀ yìí láti ọjọ́ kan kìí tó ju méjì kìí tó ju mẹ́ta ni ló fi dúró ń bẹ̀ á dẹ̀ wo gbogbo tó fẹnu ara rẹ̀ sọ á wo gbogbo ohun ìdùnnú tí pásítọ̀ Àgbàlá Gabriel tí wọ́n ṣe sínú ayé ẹ̀ tó ń gangan fẹnu ara ẹ̀ sọ tó dẹ̀ tó ń dúpẹ́ lọ́wọ́ pásítọ̀ Àgbàlá Gabriel tó ń dúpẹ́ lọ́wọ́ ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n dáwó ribiribi tí wọ́n fowó ránṣẹ́ sí lórílẹ̀‐èdè Nàìjíríà táwa yìí pàápàá jùlọ ní diaspora gbogbo wọn iná ṣàdúrà fún yín ló dúpẹ́ lọ́wọ́ wọn lórí tilé tí wọ́n kọ́ lórí ti ṣọ́ọ̀bù lórí ọjà tí wọ́n rà síbẹ̀ lórí tìgbéyàwó tí wọ́n bá ṣe lórí nǹkan mèremère míì pé láti sọ mú kúrò nínú yà láti sọ déèyàn gidi láti mú kó lẹ́gbẹ̀ẹ́ títì ó dúpẹ́ gan ó dúpẹ́ tí wọ́n wá kọ́ wọ́n mú lágídí gbogbo nǹkan tó ṣe jáde tó fi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó dúpẹ́ lọ́wọ́ pásítọ̀ Àgbàlá Gabriel tó dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó ṣoore fún un gbà yẹn sí wọ́n mú lágídí ni nígbà tọ́rọ̀ tó wá yí padà tó sá jáde tó wá rìn bàràbàrà tó kó sọ́wọ́ tiyín ẹ̀yin náà wá wò ó ṣe yìí ẹ̀yin gbà á sọ́wọ́ nígbà wípé ọmọ ìyá yín tó sọnù ó ti padà wá ní ẹ̀sìn padà gbogbo àwọn ìgbésẹ̀ tó wá yẹ kẹ́ ẹ gbé sẹ́yìn ẹ gbé rárá ẹ dẹ̀ ṣetán láti gbé ẹ ò dẹ̀ gbé àwọn ìgbésẹ̀ tó wá ń gbé lẹ́yìn ìgbà yẹn ni wípé ọ̀nà tí Muyideen gbà tí ó fi rẹ́tọ̀ rẹ̀ gbà padà nínú Àgbàlá Gabriel kí làwọn ẹ̀tọ́ rẹ̀ ilé ṣọ́ọ̀bù àwọn ọjà rẹ̀ tó wà ńbẹ̀ pàápàá jùlọ ìyàwó tó yí lára dúkìá rẹ̀ ìyàwó yẹn wà torí pé bóyá court marriage tàbí kíní kan marriage náà ni wọ́n ṣe wọ́n jọ bára wọn lọ́jọ́ alẹ́ ni wọ́n ní wọ́n ṣe so ẹ wà àárín yẹn so ọ̀nà tó wá yẹ kẹ́yìn ó rìn ọ̀nà tó yẹ kẹ́ ẹ tọ̀ tí ó mú àpọ́nlé dání gan tí ò ní nídìí pàǹpọ̀ ọlọ́pàá tí ò ní nídìí wípé ó dọ̀rọ̀ kóòtù gan tí ò ní nídìí ariwo but kí ló dé tí àwa mùsùlùmí kọ̀ọ̀kan pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ àfà táwa ń wò níwájú gẹ́gẹ́ bí mẹ́ńtọ̀ wa tá à ń wò níwájú gẹ́gẹ́ bí olùmọ̀nà tá a tẹ̀lé táyà wa ń wò gẹ́gẹ́ bí ẹni tó pé ìwà yín gbogbo òṣèṣe yín a gbọ́dọ̀ máa kọ́pì rẹ̀ ní tá à ń wò yí pé kò ní sí bàjẹ́ kankan bẹ́ẹ̀ kò ní sí àbùkù kankan bẹ́ẹ̀ kí ló dé tẹ̀ wá rìn bẹ́ẹ̀ yẹn tó jẹ́ wípé ìrìn kó di ti welfare woman right ìrìn kó di ti lawyer ìrìn kó di ti police station ìrìn kó di ti kóòtù ìní táwọn máa rìn tá à ní kọ́kọ́ sáré àlàáfíà tá lọ́wọ́ àánú ẹ̀sìn wa yẹn ká kọ́kọ́ fi hàn tá a bá wá fi hàn dáàyè kan á rí wípé ohun tó yẹ ká máa náwó ribiribi sí
nípasẹ̀ àwọn agbófinró ni àwọn amòfin ni àwọn adájọ́ ni kò ní sí yòó ń bẹ̀ rárá yóò tún wá móríyìn fẹ́yìn gangan pàápàá jùlọ yóò tún wá bu iyì kún ẹ̀sìn Islam ọjẹ́ tí èmi ń try láti fọn rere rẹ̀ ẹ jẹ́ ká kíyèsí wàrà wa ẹ jẹ́ ká kíyèsí wàrà wa ẹ wá wo ibi tí ọ̀rọ̀ Mr. Muyideen tó já sí báyìí pẹ̀lú ọ̀rọ̀ àwọn àfáà tó gbà sọ́dọ̀ ẹgbọ́n tó ń sọ nípa wọn ẹ̀yẹ́ wò nísìnyí àánú ni Àgbàlá Gabriel pásítọ̀ Àgbàlá Gabriel ló ṣe fún ẹ̀ẹ́dẹ̀ má jẹ́ ká tara wa nínú àánú tó ń ṣe fún yẹn ìlàdúrà tiẹ̀ náà ti ń gbà kì í dẹ́sọ̀ nìkan ẹni tó ń gbé àwọn tí ó mọ̀ rí tí yà ń jẹ tó ní ṣòro kan àbí kejì tó ń gbé wọn sórí afẹ́fẹ́ táwọn aráyé ń ṣàánú wọn inú tó bá wọlé náà òun náà lẹ́tọ̀ọ́ ń bẹ̀ ọlẹ́tọ̀ọ́ ń bẹ̀ pàápàá jùlọ àwọn kan wà gan tí wọ́n máa béèrè àkáǹtì nọ́mbà tiẹ̀ gangan wípé ẹjọ́ àkáǹtì nọ́mbà yín síta ẹ̀ lè máa ṣe wàhálà yìí lórí asán àwọn àkóńtò ló dé bẹ́ẹ̀ wọ́n tún máa fún lówó lọ́nà ọ̀tọ̀ so àwọn wàá dúró nídìí wípé àwọn tó ń soríire yìí àwọn tó ń rin ìrìn tó ń rin tó ń ran ọmọ làkejì lọ́wọ́ gọ̀rọ̀ èèyàn tí wọn ò ní béèrè inú ẹ̀sìn tó ti wá tí wọn ò ní béèrè ẹ̀yà rẹ tí wọn ò ní béèrè ìlú tó ti wá tí wọn ò ní béèrè irú òbí tó bí ẹ kó tó di pé wọ́n lè ṣe àánú fún ẹ olóbi kó kàn wọ́n oléèyàn ò léèyàn ọ̀kàn wọn àwọn ò ṣe tiwọn ó ṣe fọlọ́run tí wọ́n bá wá fi inú kan ọkàn kan ṣe tiwọn yìí kò dùn mọ́ pọ̀lọpọ̀ àwa mùsùlùmí nínú pàápàá jùlọ tó bá jẹ́ pé mùsùlùmí ẹgbẹ́ wa ńlọ́lọ́bẹ̀ kò dùn mọ́ wa nú kí wọ́n dé tí ò ní dùn mọ́ wa nú ó yẹ káwa náà ó ṣe àwọn ìgbésẹ̀ ó yẹ ká ṣe àwọn organisation tó yẹ pé a máa fi ran àwọn mùsùlùmí ẹgbẹ́ ara wa lọ́wọ́ àwọn kan dẹ̀ tún ṣe àwọn kan ṣe láàrin wa wọ́n gbìyànjú bágbára wọn ṣe mọ́ tí wọ́n súnmọ́ àwọn ọlọ́lá wọ́n súnmọ́ àwọn olówó súnmọ́ àwọn èèyàn ńláńlá kàǹkàǹkà táwọn èèyàn ń gbowó fún wọn tí a fi ń ṣàánú but ẹ tún jẹ́ ká wo ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tá à ń sọ sírú wọn kò bá kùn gbé ọ̀rọ̀ láwọn tá à ní yẹ̀wò tá à ní ṣèwádìí á kàn bẹ́ sórí íńtánẹ́ẹ̀tì ẹlòmíràn kàn ní máa ṣe fọ́nrán lórí wọn owó tó gbà kò sí báyìí oríṣiríṣi ni mo rí mo ti rí tẹnìkan lórí íńtánẹ́ẹ̀tì rí tẹnìkan máa púrúfù ẹni tó fún mẹ́kà owó tí wọ́n gbé fún tẹnìkan máa púrúfù owó tí wọ́n gbé fún kọ́ sàkáǹtì rẹ̀ ẹni tó ló jẹ mẹ́kà kò jẹ mẹ́kà ẹni tó lọ jẹ mọ́tò kò jẹ mọ́tò tó di sọ atayanyan nígbà yẹn ìní ọ̀padà mọ́bi tí wọ́n bá ọ̀rọ̀ yẹn já sí bọ́ọ̀ tẹ́mi ń tà láti fàyọ sí gbogbo ọ̀rọ̀ tó gbọ́dọ̀ máa gun orí íńtánẹ́ẹ̀tì ni fáwọn mùsùlùmí sí gbogbo ọ̀rọ̀ then àwọn nǹkan míì ń bẹ tó yẹ kí a gbára wa níyànjú tó yẹ ká advice ara wa wípé bó ti yẹ kó rìn ní ká bá ẹni tó bá kàn sọ òtítọ́ ọ̀rọ̀ àtòdodo a kì í lè sọ fúnra wa kí ló dé oyè lè má má gbà ní Ògbómọ̀ṣọ́ kì í ṣe pé ẹsẹ̀ joyè kì í ṣe pé bàtà fẹ́ joyè yìí ni wọ́n ń fà á wípé ọba ni ó fòun jẹ àáfà ni ó fòun jẹ kì í ṣe pé gbà yìí náà tó ń fa ọ̀rọ̀ kì í ṣe pé gbà yìí náà ń fa ọ̀rọ̀ o tó bá jẹ́ pé wọ́n ṣẹ̀ fẹ́ fi lè má má gbà yìí náà sílẹ̀ àti joyè ń sin ni tó wá takú jálẹ̀ wípé ọba kìrìsìtẹ́nì ò lè fòun jẹ tá ń fa ọ̀rọ̀ ọ̀tọ̀tọ̀ nìyẹn tó bá wù yóò wá jẹ tó bá pé dandan àfin náà ni ọba ti jẹ àwọn wà takújálẹ̀ pé tọ̀ àfin náà ti ń jẹ wọn jọ sọ yóò yẹra wọn tí ọba ní jẹ kò ní débẹ̀ dẹ́pọ̀ apá jùlọ àfin ló ti lọ jẹ gba ọ̀pá àṣẹ tó fi joyè lè mọ́ gbà gangan àfin wọn ti wé láwàní nínú àfin iná ti wé láwàní rẹ̀ kí wá lóde sọ pé náà àfin kọ́ lòun ti joyè torí pé ọba mùsùlùmí tó fi jẹ ó ti kú ọba kìrìsìtẹ́nì ńlọ wà ńbẹ̀ kí ló dé tí ó gbà fún ọba kìrìsìtẹ́nì tó wá di pé wá gbógun ti ọba tó wà ńbẹ̀ yẹn bàbá wa HRM His Imperial Majesty ọba Afọlábí Ọláoyè Ọládùnní Gándì Òrùmagẹgẹ kẹta kádípẹ́ lórí kíbàtọ̀ pẹ́lẹ́sẹ̀ káwọn ẹ̀sìn ọba wọn jẹ kó pẹ́ kẹ́mi ogun lọ́kàn ní kéde pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àláfíà bàbá kábíyèsí o kábíyèsí bàbá mo kí yín kí ló dé tí lè mọ́mọ́ àgbà wa gbógun ti bàbá wa Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ ọba Gándì bí ìbáṣepọ̀ bá fi làákàyè sí ọba fi sùúrù sí ọba fi ẹ̀mí ìrẹ̀lẹ̀ sí ṣé bá a ṣe ń wí náà láàmú wí tó bá jẹ́ wípé àáfàá jígini pàápàá ẹ wá dúró nídúró wípé ẹ ń dúró pé ọba dúró lọ́tọ̀ lèmọ́mù dúró lọ́tọ̀ ni èèyàn ńlá méjì làwọn méjèèjì ọ̀sẹ̀ tó jayan rẹ̀ èmi ò bá yín jayan rẹ̀ pé àwọn méjèèjì ò kì í ṣèyàn ńlá because tá a bá gbé yẹ̀wò ẹgbẹ́ mi ti máa sọ ní channel tèmi mi ní fígbà kan bọ̀ kan nú oyè ńlá lóye lèmọ́mù àgbà kúrò kìí ti t'Ògbómọ̀ṣọ́ nìkan gbogbo lèmọ́mù àgbà pátápátá oyè ńlá ni kìí ṣe oyè kékeré ṣùgbọ́n bìkan ló ti lọ joyè tẹ́tí gbọ́ pàṣẹ fún un ṣé ọmọ wa máa dàgbà kó ju bàbá lọ tó bá lówó tó ju bàbá lọ tó lọ́lá tó ju bàbá wa tó ju bàbá lọ tó wà nípò tó ju bàbá lọ só ti wá mí nìwí pọ́n sàgbà bàbá rẹ̀ lọ́jọ́ orí ẹ jẹ́ ká gbà rí ẹyẹ wo tọ́mọ bá ti lójú bàbá lọ sí àbí tó wá tó nípò ju bàbá lọ ti mí ìpò ju bàbá lọ lọ́jọ́ orí sí bí bàbá ló bí lọ́mọ kí ló dé tẹ̀yìn fẹ́ káńsù yẹn bẹ́ẹ̀ tó jẹ́ pé gbà àwọn ò fi jẹ sọ̀rọ̀ sí oníta àwọn tẹ̀mí ń takò then ibi tá a bá ti rí tí tẹ́ ẹ rí tí gbogbo ayé rí pé àáfàá tó jẹ́ gbé ara yín ó ṣe mistake kódà kó wà lórí àríná ká máa fa ọ̀rọ̀ kò yẹ ká máa dákún ọ̀rọ̀ yẹn kò yẹ ká máa da petrol sí kò yẹ ká máa tó jẹ́ kí ká máa rú náà ìjà yẹn sókè ó yẹ ká bá òun sọ tó jẹ́ tiwa tó jẹ́ mùsùlùmí ó yẹ kó lè hàn sí ọba ìyẹn ọba Gándì
ó yẹ kó lè hàn sí wọn wípé àwọn mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ ni wọ́n fún un lárọ̀wà, àwọn tí òye ni wọ́n láàyè bọ́rọ̀ ṣe rìn bó ti yẹ kó nínú Al-Qur'an, kó yẹ kó nínú àdìtì, kó yẹ kó nínú ọ̀rọ̀ tẹ àwọn tíra táwọn àfáà ṣe ni wọ́n láàyè kọba gangan wá rí yàtọ̀, wọ́n wá rí wípé àwọn àfáà ẹgbẹ́ rẹ̀, àwọn ìmáàmù ẹgbẹ́ rẹ̀ ni wọ́n bá a sọ̀rọ̀ tí nǹkan fi change sí rere. Irú ojú wo ni bọ́mọ̀ fi wò yín? Ojú rere ni gbogbo àgbáyé ní ọmọ ṣàdúrà fún yín, ṣùgbọ́n sí ọ̀pọ̀lọpọ̀ yín dúró nídúró wípé k'Ógbómọ̀ṣọ́ dàrú, níta ìwà fẹ́ fàyọ̀ ńbẹ̀ gangan, níta ìfẹ́ rí ńbẹ̀ ni òye wa tọ́lọ̀ dẹ̀ nígbà níyàn yẹn, because ìmọ̀ràn tó yẹ kẹ́ ẹ gbà ẹ gbà, òótọ́ ọ̀rọ̀ tó yẹ kẹ́ ẹ bá a sọ ẹ bá a sọ. Ẹ̀yin náà dẹ̀ ń sọ jáde nínú Al-Qur'an wípé tí ó bá ní bíbí ó lè jẹ oyè lè mọ́mọ́ àgbà, kò lè kírun fọ́pọ̀lọpọ̀ èèyàn. Àwọn èèyàn lè tó sẹ́yìn ẹ̀ kírun, ẹ̀yin náà lè fi síwá sílẹ̀ ká jáde nínú Al-Qur'an àti wá sọ òtítọ́ ọ̀rọ̀ fúnra yín ẹ̀ lè sọ. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹlòmíì bíi tálákà kan ló bá ṣẹlẹ̀ sí abẹ́ni tí ó wà nípò wá sí yín máa rinlẹ̀, gbogbo àwọn àárín yẹn ìbí fẹ́ ká ṣàkíyèsí dáadáa. Sẹ́ni tó bá ti wà nípò ọlá, tó wà nípò ńláńlá, wá sí ti yín ọ̀ràn ni, ẹ̀yin bẹ̀rù rẹ̀. Ẹni tọ̀hún yẹn capture wá sí mẹ́yìn lára, ẹ̀ lè rí wá sí ṣe fún láti fi jẹ́ pé kó gbóòtọ́rọ̀ lẹ́nu ti yín, kọ́ gbà kọ́ mọ́ gbà ìyẹn ọ̀kàn yín, dandan ni kẹ́yìn ọba sọ. Níbi bíbá sọ yẹn inú ó fi hàn sáwà tá a jẹ́ ọmọlẹ́yìn nínú ẹ̀sìn, láwà tá a ní màlúkà tá a ní màdìtì ni ó fi hàn sí wa wípé òtítọ́ àtòdodo ó wà nínú ẹ̀sìn tá à ń sìn yìí tó jẹ́ ẹ̀sìn Islam. Ó dẹ̀ wà lẹ́nu àwọn àáfàá wa, àwọn lèmọ́mù wa, gbogbo àwọn ẹni ńlá wa tá a tẹ̀lé lẹ́yìn. Ọ̀rọ̀ òdodo, òtítọ́ àtòdodo, orí ẹ̀ ni wọ́n dúró lé, òun ni wọ́n fẹ̀yìntì, òun náà ló dẹ̀ ń jáde lẹ́nu wọn. Gbogbo bó ti lè wù kéèyàn ó tóbi tó nínú ayé, gbogbo ipò tó bá lè wù kéèyàn ó wà, gbogbo owó tó bá lè wù kéèyàn ó ní, gbogbo bó ti lè wù kéèyàn jẹ́ ènìyàn tó nú ayé, tọ́rọ̀ bá kan ọ̀rọ̀, àwọn àwọ̀ wà nígbàgbọ́ wípé àwọn àáfàá máa bá a sọ òótọ́ ọ̀rọ̀. Kódà kọjọ́ lé olórí orílẹ̀-èdè, kọjá ní tó lówó dùn gbogbo àgbáyé, pé tó bá ti di bí òtítọ́, àwọn àáfàá ó pè é jókòólẹ̀, wọ́n dẹ̀ bá a sọ tí ń jó títọ́ ọ̀rọ̀, tí ń jó dodo látòkè délẹ̀. Ìjọba rí bẹ̀ lẹ́nu ti yín. Dẹ́ máa fi fọ́nrán kan yín, mo fẹ́ kẹ́ ẹ wo fídíò yẹn. Kí ni the end àáfàá Ajígini, àáfàá Fọlọ́runṣọ́ àti Mr. Muyideen Àgbàlá Gabriel, kí ni the end wọn? Kí ló dà wọ́n rú? Kí ni Mr. Muyideen padà tó ń sọ nípa àáfàá Ajígini àti àáfàá Fọlọ́runṣọ́? Kí ló ní ẹ fẹ́ fòun ṣe? Ẹ wà rí yẹn. So ó yẹ ká ṣàkíyèsí tá a bá ń ṣe o. Nígbà míì á pa ara yàn lọ́wọ́ nírànlọ́wọ́ ti kéta. Ọlọ́run náà rà níyàn wà. Bọ́lọ́run ṣe wá rà níyàn yẹn, bẹ́ẹ̀ làwọn ńlá káyàwó yẹn náà rà níyàn rú ẹni bẹ́ẹ̀. Wípé ẹni yìí o, òun ṣe pé jà ló fẹ́ parí, ó fẹ́ dákúnjà ni. Èèyàn méjì tó ń ṣọ̀rẹ́ tí wà wọ́n papọ̀, wọ́n wá jà, wọn àgbọ́ra wọn yé mọ́. Wọ́n wá mú kan sọ́dọ̀ nù wọn, ọ ní ọmọ kan tó sọdọ̀ sínú ẹ̀sìn Islam lọ padà wá, láì ṣe pé ẹ lọ ṣe àtúnṣe níbi tó wà tẹ́lẹ̀. Kódà ìṣeṣe kẹ́ ẹ ṣàtúnṣe kọ́ padà, kẹ́yìn ọmọ bá bẹ̀bẹ̀ pé kọ́ padà, kẹ́ni tẹ́ ń bá bẹ̀bẹ̀ gẹ́gẹ́ sọ pé òun ò lè padà, pé tóun fẹ́ nìyí, yóò wá jẹ́ pé tó ti ọkàn rẹ̀ wá ni ló ṣe finally. Ẹ̀yọ́ wàá wẹ̀ wá mọ́. Tẹ bá wá tẹ́ni tán bá lóun ọ̀gbá mọ́, tó náà lóun ọ̀bẹ nìyẹn ṣe mọ́, ẹ̀yin lè take over. Ibi ẹnìkan bá ti ló sú òun, ẹnìkan lè tún sọ pé agbára wà fóun láti máa bára àjò lọ síwájú. Ó wá jẹ́ wípé ètò wù yín ni, nítorí yín bá wá rí bẹ́ẹ̀, ní tí ẹ bá pàdé níbẹ̀ á jẹ́ pé ó máa gbọ́dọ̀ tẹ́yín lọ́rùn, torí wípé ẹni tó rán yàn lọ́wọ́, èèyàn gbọ́dọ̀ sóore fún yànjú báyẹn lọ, ìyẹn Pásítọ̀ Àgbàlá Gabriel. Ẹ wo adúrú oore tó ṣe fún Mr. Muyideen, ẹ wo ọ̀nà tó gbà tó fi ràn án lọ́wọ́, ẹ wo ọ̀nà tó gbà tó fi sọ di ìlú mọ̀ọ́ká, ẹ wo ọ̀nà tó gbà tó fi túnlé ayé rẹ̀ ṣe. Ṣé bí Mr. Muyideen bó ṣe rí tẹ́lẹ̀ lórí ìsìn yìí, ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run. Ó ti yí ohun gbogbo, àìmọye nǹkan padà sí rere lára Muyideen. Ọ̀pọ̀lọpọ̀ làwọn nǹkan tó ti kú mọ́ lára tí Pásítọ̀ Àgbàlá Gabriel tọ́lọ̀ ń lo agbára rẹ̀ láti lo Pásítọ̀ Gabriel láti jí jáde nínú ayé rẹ̀. Ta ló mọ̀ tẹ́lẹ̀, ta ló sọ déyàn? Ẹ wà á rí yẹn. Gbẹ̀yìn ò rí bẹ́yẹn. And the same thing náà lẹ́ ń ṣe fún Ìmáàmù Àgbà Yunus Saliat. The same thing ni o. Dẹ́mọ́ fẹ́ kẹ́ ẹ ronú dáadáa àwọn àmọ̀ràn tẹ́ ń gba Ìmáàmù Àgbà Yunus Saliat, àwọn ìgbésẹ̀ tẹ́ ń gbé lórí rẹ̀, ẹ jẹ́ ká ronú sí gidi. Ẹ ṣe àtúnṣe lórí ọ̀rọ̀ yẹn. Àfáà Ajígini, Àgbòdìrò Ajígini, ẹ ṣàtúnṣe lórí ẹ̀. Àwọn ọ̀rọ̀ tẹ́ ti sọ sẹ́yìn nípa bàbá wa ọba Gandhi, bàbá wa ọba Fọlábí Ọláoyè Ọládùnní Gandhi olùmọ̀ kẹta, ìtẹ́ ti sọ nípa Ìmáàmù Àgbà, Ìmáàmù Yunus Saliat, ìtẹ́ ti sọ nípa àwọn méjèèjì. Ẹ ṣàtúnṣe tó pé, ẹ ṣàtúnṣe tó dá lórí rẹ̀. Ibi tí Ìmáàmù Àgbà tó ti jàre ẹjẹ́ kọ́mọ̀, ibi tó ti jẹ̀bi ẹjẹ́ kọ́mọ̀, ẹ fi tí ń jò ti tọrọ hàn, ẹ bá sọ títọ́rọ̀ látòkè délẹ̀. Ipò tó wà ńbẹ̀ yẹn gangan, sóun gangan ló ní. Ipò tó wà lórí ẹ̀yẹn gangan, sí ọmọ bíbí ìdílé Ayílára gangan ni ojúlówó ọmọ ọkọ. Ẹ bá sọ̀rọ̀ débẹ̀, ẹ sì wádìí débẹ̀. Torí wípé ẹ wo bí díẹ̀ndì ẹ̀yin pẹ̀lú Mr. Muyideen ṣe rí, tí máa dẹ̀ play fídíò rẹ̀ táwọn èèyàn náà rí. Ẹgbọ́n tí Mr. Muyideen fẹnu sọ nígbà tẹ́nìkan pè é tó ń fọ̀rọ̀ wá lẹ́nu wò, ẹ̀wọ̀n tó ń jáde lẹ́nu Mr. Muyideen.
ẹ̀wọ̀n tó lẹ fẹ́ ṣe fóun ẹ̀wọ̀n tó sọ pé fẹ́ sọ òun dà bí ẹni pé tó ti kú lọ́dọ̀ tí náà báyìí ẹ wá wò then the same thing náà padà ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Imam Àgbà Yunus Taliat àfi kẹ́yìn ọ̀sà àtúnṣe kó tó di pé àwọn nǹkan yóò mọ̀ ṣẹlẹ̀ kọ́mọ jẹ́ wípé yóò ta àbùkù bẹ́yìn yóò ta ẹrẹ̀ bẹ́sẹ̀ Islam kò dẹ̀ lè tẹ́rẹ̀ bẹ́sẹ̀ Islam torí pé ó ti yóò ń kálukú àfa àti gun rẹ̀ bá kàn ni ó ta ẹrẹ̀ ọ̀fọ̀bá ni ó ta àbùkù rẹ̀ èyàn wá tẹ̀ ṣàtúnṣe ẹ jẹ́ kí lè Imam Àgbà Yunus Taliat kọ́ mọ̀ wípé dandan ni kó fi bíbí rẹ̀ hàn túláàsì ni kó fi bíbí rẹ̀ hàn mẹ́yàn o tó bá ti wá fi hàn ló ti tó àtòdodo tá a rí wípé dájúdájú gbogbo evidences tó sọ sílẹ̀ gbogbo ẹ̀rí tó fi lélẹ̀ àwọn ẹbí Ayílára ò rí deny wọ́n padà gbà pọ́ máa wọn ni a mọ̀ pé yes ó wà lórí line alẹ́ gbárùkù tí but tó bá jẹ́ pé lóòótọ́ kì í sọmọ bíbí ilé Ayílára ẹ ṣe research débẹ̀ ẹ tẹ̀lé ní Imam Àgbà Yunus Taliat gangan lọ́nu ilé yẹn kọ́ lọ fira ẹ̀ hàn kọ́ lọ proof ara rẹ̀ gẹ́gẹ́ bí ojúlówó ọmọ ọkọ bíbí ilé Ayílára tẹ́yìn bá wá ṣègbésẹ̀ yẹn tí lè Imam Àgbà bá wá kọ̀ fẹ́yìn tó takú jálẹ̀ wípé òun ò lè bá yín lọ gbogbo tẹ́ bá wá ṣe bóun ṣe gbé sórí íńtánẹ́ẹ̀tì tó gbé gbogbo nǹkan sórí íńtánẹ́ẹ̀tì ẹ̀yin náà gbé sórí íńtánẹ́ẹ̀tì ẹ wá gbé sórí íńtánẹ́ẹ̀tì ẹ jẹ́ kó hàn sí gbogbo ayé wípé ẹ̀yin bá aṣọ tíjò títọ́ rọ̀ kó rin ọ̀nà títọ́ kó rin ọ̀nà òdodo ṣùgbọ́n ó kù sọ́wọ́ tiẹ̀ òní ò fún yín láàyè tó bá dẹ̀ fún yín láàyè náà ẹ jẹ́ gbé jáde ẹ jẹ́ kárí ká òbí tí rìsọ́ọ̀tì bá wà bóyá òun ní yẹn ẹbí Ayílára jẹ ní o bóyá àwọn ẹbí Ayílára ni wọ́n yàn jẹ ní ẹ jẹ́ kó hàn sí gbogbo ayé dẹ́n pàápàá jùlọ kó hàn sí gbogbo wa kó hàn sí gbogbo àgbáyé pátápátá àti gbogbo àwọn tọ́rọ̀ kàn àti gbogbo àwọn tó ń dá sọ̀rọ̀ àtàwọn tí ò dá sọ̀rọ̀ tọ́tọ́ gbọ́ sí wípé ẹ̀yin ti kópa tiyín lórí rẹ̀ gbogbo ìrìn tó yẹ kẹ́yìn orin ẹ̀yin ti rìn ẹ ti wẹra yín mọ́ báyìí ọwọ́ kù sọ́wọ́ lè Imam Àgbà Yunus Taliat ẹ ti fi yé wípé tó bá pẹ́ lóòótọ́ kò ní ẹ̀tọ́ lórí oyè yẹn ẹ sọ fún kó kúrò ńbẹ̀ ẹ kà ọ̀rọ̀ fún nínú Al-Qur'an níta Al-Qur'an sọ tádì ti sọ táwọn àfáà sọ lórí rẹ̀ ẹ kà á fún pọ́ǹbá lòun ti ka Al-Qur'an débẹ̀ tí ò ti rí inú àdìtì tí ò sì ti rí inú tíra àwọn àfáà kankan ẹ̀yin fi hàn bẹ́ẹ̀ torí pé mo lórí pé onímọ̀ nìyí láti wẹ̀rẹ̀ ayé má dẹ́ńtẹ́ ẹ̀ bá sí àwọn ìgbésẹ̀ yìí nítorí padà ṣẹlẹ̀ sẹ́yìn pẹ̀lú Mr. Muideen ẹ̀gbọ́n tí Mr. Muideen sọ bẹ́ẹ̀ náà ló tún padà ṣẹlẹ̀ sẹ́yìn pẹ̀lú Imam Àgbà Yunus Taliat mo fẹ́ ká gbé àrùn yẹn yẹ̀wò ìdí nìyẹn tó jẹ́ kí n ṣe fídíò yìí jáde ìdí nìyẹn torí tẹ̀mí gan bá kọ̀ tí mo bá ti fídíò yìí jáde Ọlọ́run máa bí mi because ọ̀rọ̀ yẹn ti wà lọ́kàn mi ó ti build síbẹ̀ yìí pé o gbọ́dọ̀ fi ṣe fídíò jáde láti fi jẹ́ kí Al-Mudir Ajigini àfáà fọlọ́nsọ àtàwọn àfáà tó kù náà kí wọ́n ṣe ìgbésẹ̀ tó tọ́ kí wọ́n ṣe ìgbésẹ̀ tó yẹ lórí ọ̀rọ̀ Imam Àgbà Yunus Taliat kí wọ́n jẹ́ kó mọ̀ wípé gbogbo ibi tó yẹ kó púùfù sí bó ìjọba bíbí ilé Ayílára kọ́ lọ bẹ̀ kọ́ lọ sí gbogbo tí ọba sọ lẹ́jọ́ tó wà ń kóòtù kọ̀sẹ́jọ́ ń bẹ̀ kọ́ yẹjọ́ kó ń bẹ̀ lẹ́ pàápàá jùlọ tóun gangan bá ti wá mọ̀ wípé oyè tóun wà lórí rèé sóye òun kó fi oyè lẹ́lẹ̀ wọ́rọ́wọ́ kó fi ilẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó fi ilẹ̀ pẹ̀lú àlàáfíà kó dẹ̀ mọ́ da ìlú Ògbómọ̀ṣọ́ àtàgbègbè rẹ̀ pàápàá jùlọ Ọ̀yọ́ state kọ́mọ́dà wọn láàmú mọ́ kọ́mọ́dà wọn láàmú o kí wọ́n lọ kọ́ mọ́ṣáláṣí tiwọn síbòmíì ìlú tó ń gbòòrò sí ni kì í pọ̀ kó lò àníṣọ́tán àtúnpadà bọ̀. sọ pé kí Muideen o àwọn fún ní Islam àwọn fi kẹ́lìmọ̀lé lẹ́nu stand mi lọ́jọ́ náà ni wípé èmi ò support Muideen mi ò dẹ̀ takò àwọn àfáà wa stand mi náà mo yìí dúró lé lórí dìsín wípé ẹ má jẹ́ kí Muideen kó grant any interview nígbà náà lọ́hùn fìdí Caterpillar ẹ má jẹ́ kí Muideen grant any interview pẹ̀lú anybody torí the more tó bá ṣe ń ṣe interview náà ni yóò máa ṣe sọ Àgbàlá Gabriel ò dẹ̀ kí ń ṣe ní ibi sí tí kì í bá ṣe kádàrá Ọlọ́run tó ti kù lórí gbogbo ẹ̀dá àti sábàbí Àgbàlá Gabriel ló jẹ́ káwa yìí mẹ́ni tó ń pè ní Muideen. Àgbàlá Gabriel ṣe gbá fún mi Àgbàlá Gabriel ṣàwó fún mi wọ́n ṣe títí ọ̀rọ̀ Àgbàlá Gabriel délé ẹjọ́. Ohun tí mo dúró lé lórí lọ́jọ́ náà ni wípé aláìmoore lọmọkùnrin yìí Muideen yìí aláìmoore ni. O lè sọ fún wa pé gbogbo ìgbésí ayé tó lò lọ́dọ̀ Àgbàlá Gabriel ò ṣe dáadáa fún ẹ. Aláìmoore ẹ̀dá ni ẹ̀. Mo dẹ̀ sọ fáwọn àfáà wa ńjọ́ náà lọ́hùn wípé ẹni tó bá lọ wo àwọn fídíòsì mi tí mo ṣe Samek Moment
ó sọ fún àfáwájọ́ náà wípé tẹni tó dé la rí àmọ́ tẹni tó ń bọ̀ gbogbo ìró wa níjọ́ náà rèé wípé bóyá tí ó bá tẹ̀fi tó bí ọdún 5 ọdún 6 ọdún 7 kálukú ò ní lọ láláì máa gbẹ̀sán ẹ̀ àṣekò ní tó bẹ́ẹ̀ tọ́lọ́wọ́ fi irú wa mú ìdíhàn àwọn àfáà wa ẹ̀mí náà tàbí bí sí ṣáínà ti rí tó tún lọ ń tàǹsìn abẹ́rẹ́ ọ̀rọ̀ méjì ló wá wà láàrin yẹn ọ̀rọ̀ ta lọ́lọ́run àtọ̀rọ̀ Muyideen Àgbàlá Gabriel ọ̀rọ̀ ta lọ́lọ́run àtọ̀rọ̀ Muyideen Àgbàlá Gabriel èyí tí ta lọ́lọ́run pé Àgbàlá máa play voice yẹn ọ̀pọ̀lọpọ̀ yín dẹ̀ ti lè gbọ́ ta lọ́lọ́run pé Àgbàlá Gabriel ó dẹ̀ rìkọ́ọ̀dì ẹ̀ gẹ́gẹ́ bí àníyàn tiẹ̀ tóun fẹ́ lo recording yẹn fún ebi recording yẹn náà ló ti gbé síta yìí recording yẹn náà ló ti gbé síta yìí níjọ́ náà lọ́hùn samek moment mo ráwọn èèyàn tí wọ́n ní ẹ sọpọ́tì àwọn àfáà Islam ti yín náà kò dúró déédéé kò ṣe kíní kan níjọ́ náà lọ́hùn bọ̀ sógbó yẹn ó ti lọ alhamdulillah gbogbo àwọn tí wọ́n sọ bẹ́ẹ̀ níjọ́ náà lọ́hùn á padà sọ̀rọ̀ agbóra wáyé ìdáwà ń dúró lé lórí àwa ò sọ wípé èmi ò sọ pé kí Muyideen kó má ṣe Islam torí pé mùsùlùmí gidi ni mí kálukú dẹ̀ máa gbìyànjú àti jàfẹ́sìn ẹ̀ ni tó bá ń jà lórí bàbá ìjọmọlúwàbí ẹ̀ jẹ́ nìkan tó jà nítorí ẹ̀sìn ẹ̀ tó jà nítorí ẹ̀sìn rẹ̀ sorry ò ń jà nítorí bàbá ìjọmọlúwàbí rẹ̀ jẹ́ ó jà nítorí ẹ̀sìn ẹ̀ kí ni jẹ́ ìjọmọlúwàbí lẹ́yìn ẹ̀sìn ẹ̀sìn ló jẹ́ àmọ́ pé ìjọmọlúwàbí wà ẹ̀sìn ló máa kọ́ ẹ wípé a máa pọ́n ìjọmọlúwàbí ẹni léni ẹ̀sìn ló máa kọ́ ẹ wípé má bà ìjọmọlúwàbí ẹnìkan jẹ́ níjọ́ náà lọ́hùn ní ìfẹ́ kọ̀rọ̀ yìí gùn ẹjọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń wọlé gbogbo yín ni mò ń kí o àwa àrí voice èyí tí talọ́lọ́hùn ẹ jẹ́ kí n play ẹ̀ káwa bá analyze ẹ̀ yín ká bíbére alaikum salam gbogbo ẹ̀yin tẹ́ ń wọlé Amina Adébísí gbogbo yín Alájà Àmọ̀kẹ́ Lówórẹ́ gbogbo yín ni mò ń kí o mo kí àwùjọ olóríire alọ́ àṣàlẹ̀ ẹ wá jẹ́ ká play voice yẹn gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ onílàákàyè èèyàn gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọlọ́pọlọ pípé èèyàn ẹ wá já worú èèyàn tí Muyideen jẹ́ ká worú èèyàn tí Muyideen tó jẹ́ torí mo rí fídíò kan tẹ́nìkan ṣe àṣírí àwọn àfáà wá ti tú báyìí o ẹ̀yin àfáà ṣe rí báyìí àṣírí àwọn àfáà ò tú àṣírí àwọn àfáà ò ṣe wá tú aburú kọ́ làwọn àfáà ṣe fún Muyideen èyí táwa dúró lé lórí níjọ́ náà ni wípé kọ́ máa grant ẹni interview fún Muyideen torí pé lópin ìgbà tí wọ́n bá ń grant interview fún Muyideen ó mọ̀ ṣìṣọ́ ni kádàrá àsìkò tọ́lọ̀ ń kọ́ pé òun àtàgbàlá Gabriel jọ máa lò nígbà yẹn òun ni wọ́n lò yẹn kó mú fún ọ pẹ̀lú láìfọ́ ẹ̀ ní tó bá fẹ́ fa yí ẹ̀ ṣe kó fa yí ẹ̀ ṣe lọ́nà tó dáa kó sáà ti wúlò fúnra ẹ̀ kó wúlò fáwọn òbí ẹ̀ kó dẹ̀ wúlò fọ́lọ́run ẹ̀ ayé ti wá rí báyìí nísìnyí wípé irú èèyàn wo ni Muyideen jẹ́ ẹ jẹ́ agbọ́ fọ́ ìṣòwò àti ìkejì ẹ̀ torí pé ẹ jẹ́ agbọ́ fọ́ ìṣòwò àti ìkejì ẹ̀ tani kejì ẹ̀ yẹn ò ní ta lọ́lọ́run tó ń rìkọ́ọ̀dù Muyideen ó rìkọ́ọ̀dù Muyideen ẹ̀yin onílàákàyè ẹ wá gbọ́rọ̀ yẹn ẹ wá gbọ́ orí bo mo ti rí lẹ́ẹ̀kan náà ókè ọjà kò rí eléyìí mo ti rí mo rí lórí mo ń bọ̀ ẹjọ́ ókè mo ti rí níbí ẹjọ́ gbogbo ẹ̀yin èèyàn mo fẹ́ kí ẹ máa bá mi gbọ́ ọ̀rọ̀ yìí láti ẹja gbé láti ilẹ̀. ẹ pàṣẹ bí ọjọ́ mẹ́ta sẹ́yìn fún wa láǹfààní àti bá Muyideen sọ̀rọ̀ wọ́n á fẹ́ kẹ́ gbọ́n tí mi àti ẹ sọ
òun rèé o mi ní láti play video ẹ̀ òun rèé ẹ̀ka máa gbọ́ voice yẹn. Tálọ́ Ọlọ́run sọ pé gbogbo ìgbà tí kéèsì yẹn lọ òun ò láǹfààní àti bá Muyideen sọ̀rọ̀, òun ò láǹfààní àti bá Sheikh wa Ajígini sọ̀rọ̀, òun ò láǹfààní àti bá Oríyọmí Hamzat sọ Alhaji Oríyọmí Hamzat, òun ò láǹfààní àti bá sọ̀rọ̀. Lẹ́nu ọjọ́ mẹ́ta yìí òun wá láǹfààní àti bá Muyideen sọ̀rọ̀. Ẹ wá jẹ́ agbóhun tó wà tí Muyideen sọ kí gbogbo wa náà ká wá digest làákàyè wa àtòun àti Muyideen àtàwọn àfáà wa àtòríyọmí Hamzat àtèmi àti wọ́ káwájọ olù làákàyè wa lórí ọ̀rọ̀ yẹn. Bismillah. ok bàbá Ajígini ó fẹ́ tẹ̀yìn wọnú kéwú àbí ipe láti kéwú àbí láti mọ rí lò lọ́mọ lẹ́yìn torí kò yé mi. láti máa rí mi lò náà ní. Màá stop ẹ̀, màá ṣàlàyé ẹ̀ o. Tálọ́ Ọlọ́run sọ wípé bàbá àfáà Ajígini fẹ́ tan Muyideen pé láti lò ó kó lè máa jọmọ kéwú. Muyideen dẹ̀dá pé láti rí mi lò náà ní kí lè máa jọmọ kéwú wọn. Ǹjẹ́ ẹ̀yin èèyàn mi kí Muyideen jẹ́ ọmọ kéwú, kó jẹ́ ọmọ kéwú, kó jẹ́ ọmọ kéwú àfáà Ajígini káti ẹ̀ níbẹ̀ ni kó wá jẹ́ ọmọ kéwú wọn àbí kó jẹ́ ọmọ kéwú tèmi àbí kó jẹ́ ọmọ kéwú ẹni tó bá jẹ́ àfáà tó máa jẹ́ ọmọ kéwú. Ǹjẹ́ kò ṣe àǹfààní fún Muyideen lọ? Ǹjẹ́ kò jẹ́ oríire fún Muyideen kó jẹ́ ọmọ kéwú dan kó jẹ́ aláìmoore? Ìwọ́n mú kan nu méjèèjì, kí Muyideen jẹ́ ọmọ kéwú àbí kó jẹ́ aláìmoore, èwo ló dáa fún nu méjèèjì? Tálọ́ Ọlọ́run tó ń béèrè tí ẹ yé. Ìsọdídẹrú. Láti sọ mí dán máa kí. Torí mo wo fídíò rẹ̀ kan, mo wo fídíò Ajígini kan tó gbé yín ẹ̀gbẹ́ báyìí. Ọgbọ́n àti sọ mí dán máa kí náà ní. ókè. Ẹ jọ̀ọ́ ṣé ń gbọ́ Muyideen ó ní gbogbo ohun tí àfáà Ajígini tí wọ́n ṣe fáwọn nígbà yẹn wípé ọgbọ́n àti sọ̀hún di ọmọ kéwú náà ni. Tálọ́ Ọlọ́run wá sọ wípé òun wo fídíò àfáà Ajígini kan tó gbé Muyideen sẹ́gbẹ̀ẹ́ báyìí. Fún wa ní fídíò yẹn, ibi tí àfáà Ajígini ti gbé Muyideen sẹ́gbẹ̀ẹ́ báyìí. àti pàápàá jùlọ láti jẹ́ kó lè bá máa rí lò fún mídíà rẹ̀ káwọn lè bá máa rí lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Ẹ ti wà níyàn Tálọ́ Ọlọ́run láàrin yẹn. Òun fẹ́ tákù àfáà Ajígini ni pé kí àfáà Ajígini lè máa rí Muyideen lò fún mídíà rẹ̀. Àfáà Ajígini máa rí Muyideen lò fún mídíà rẹ̀. Ok, Muyideen ti wá ó ti di celebrity ńlá tó dá Facebook àti TikTok ilẹ̀ pé kí mo wà lórí program. Máa pọ̀ sí táwọn èèyàn bá dín rí mi lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Náà ni ara tó